Mr. Shacobite. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ ẹgbọ́n sókè kí lè fẹ́ bá a sọ. Ṣé Mùsùlùmí ni? Yeah, I'm a good Muslim. Ok, kí lè fẹ́ bá a sọ báyìí? ms gbé kúrò jáde fún wọn lálẹ́sẹ̀kẹsẹ̀ báyẹn kò nídìí. Ok, ẹ kì í bá yín gbé kúrò wọn. àròjọ mùsùlùmí. Ṣé ẹ̀ ń gbọ́ ọkọ ní fẹ́ bèrè ní pé. abẹ́ ti fi ìsìlámù lẹ̀ ni. No. ẹ bá wa ṣàlàyé ohun tá a là sọ nù kúrán yìí. No, èmi ò nǹkan tí mi kọ́ fẹ́ bèrè ni pé nígbà tẹ́ sọ fún wa pé Allah kọ́ ni oyè Elédùmarè. Ṣé mo ìpínlẹ̀ ìgbàlá eré tán fọwọ́ mu ni. Ok. Ṣé mo pé nípa ìpínlẹ̀ ló ní orúkọ tó ń pe Elédùmarè jẹ. Ṣé mo pé tí Lárúbáwá bá fẹ́ pe Elédùmarè sí wọn lè sọ pé Elédùmarè. Ṣé understand? Lárúbáwá máa pe tó Lárúbáwá bá fẹ́ pe tiẹ̀ ó máa ní kọ́ tó máa pe. Èdè Lárúbáwá kẹ̀ ni mo believe pé wọ́n fi ń pè ní Allah. Tí bá ọ̀dà sọ́tòrí Haúsá ní orúkọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ náà tàbá dẹ̀ lọ sí àwọn kọ́ńtírì káàkiri oníkàlùkù ló ní orúkọ tí wọ́n ń pè Ọlọ́run tí wọ́n. You understand? Àmọ́ mo kàn believe pé nílẹ̀ Yorùbá tiwa la ṣe ń pè ní Elédùmarè àbí kò ṣe bẹ́ẹ̀ pé Ọlọ́run ọba Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run kankan bẹ́ẹ̀ yẹn tá a máa fi ń sa Ọlọ́run. àwọn mùsùlùmí ni wọ́n kírètì ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run yẹn àwọn náà fọ́ọ̀jì yẹn. Ok. kò sí yẹn nínú oríkì Ọlọ́run Elédùmarè tiwa. Ok ẹ má bínú tí kí ni ẹ mọ̀ pé èmi bí pé Lárúbáwá Elédùmarè òun ni Allah. àkọ́kọ́ náà brọ́dà mi ẹ ṣe gan ẹ mọ̀ nǹkan tí èèyàn bá mọ̀ ó fẹ́ máa ń gbọ́n jù yàn lọ. so wọ́n dẹ̀ ní oníbèrè ò kì í ṣìnà. bẹ́ẹ̀. àkọ́kọ́ ẹ lè translate orúkọ. you understand? so bí mo ṣe wà ní ìsìnkú jẹ́ Àkànbí ọlọ́ba kò síbi tí mo fẹ́ lọ lágbàáyé wọn lè change ẹ̀. ok. orúkọ tó máa wà ń bẹ̀ nìyẹn. Allah Saudi ló ti wá. so bó tẹ̀ ti délẹ̀ Yorùbá ẹ̀ lè change ẹ̀. tábà ní ká change orúkọ Allah sí orúkọ Ọlọ́run Elédùmarè kí lórúkọ Muhammadu kí lórúkọ Jibril nílẹ̀ Yorùbá. so kí lórúkọ Abutọ́líbì nílẹ̀ Yorùbá. ok àwọn òyìnbó tó wá ń tẹ fá nísìn ṣe mọ̀ pé at least tó bá fẹ́ kí fá tó fẹ́ ṣe pé wọ́n lè fi English kí fá. wọ́n lè tẹ́ni tàkísà tàtàn bẹ́ẹ̀ ṣe lè fi èdè míì kírun bẹ́ẹ̀ náà wọ́n ti lè fi èdè míì kí fá torí pé títí wá ní. ẹ understand? àṣà títí wá lélẹ̀ this is our culture. so tẹ́nìkan bọ́rọ̀ yẹn máa ń bọ́rọ̀ nǹkan ó ní nǹkan tó máa ń pè ní borrow language. nínú èdè Yorùbá ń sìn there is a lot of borrow language tó wà ń bẹ̀ bíi mango àlùbọ́sà kùsàwálà ní abọ́rò rẹ̀ ni. so tá bá rí good teacher ní school tó ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ ní school kò lè pe àlùbọ́sà fún yàn kó fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àti ẹni tó ń study Yorùbá. ara iṣẹ́ tí sáyẹ́nsì ní Yorùbá ṣì ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ẹ̀ tá a dẹ̀ ń gbóríyìn fún tó yẹ pé àwọn nǹkan tí ò sí orúkọ Yorùbá ẹ̀ tí wọ́n ṣì ń try láti máa. so bó ṣe wà ní ẹ lè translate orúkọ so èdè ni ẹ lè translate. àwọn òyìnbó tó wá ń kọfà tó ń ṣe wẹ̀ ṣé àwọn èèyàn ń ṣe pé wọ́n ń kọ́ àṣà aláṣà. a lè sọ pé wọ́n ń kọ́ àṣà aláṣà níbẹ̀ tó bá ti ní àǹfààní tán jẹ́ ń bẹ̀ ẹ mọ̀ nǹkan tó bá wúlò fún yàn lèyẹn máa kọ́. ẹ understand? nǹkan tó gbà wá jáde ó pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. ẹ understand? àwọn àfáà tó wà nílẹ̀ Yorùbá ẹ wo àtijọ́ ìtọ́ ti ń balẹ̀ Yorùbá jẹ́ tó ti ń bàjẹ́ wọ́n pe àwọn bàbá wa lórúkọ tán jẹ́ wọ́n mú wa hate ilẹ̀ abínibí wa wọ́n mú wa dislike àṣà àti ṣe wa. ok now Islam tẹ́ gbé wá fún wa tẹ́ni gbogbo nǹkan táwọn bàbá wa fi kalẹ̀ fún wa kò dáa Islam yẹn gbogbo wa ti gbà ń sìn Boko Haram ti dé esme ti dé ọ̀n pa wá ní pàkópa kí la lè fi ẹni sùúrù kí la lè kà nínú Quran tó máa yìnbọn lù wá tí ò ní wọlé kí la lè kà nínú Quran tó máa sá wa ládàá tí ò ní wọlé a wá rí i pé ìtànjẹ lásán ni ìwé yẹn kò wúlò fáráyé kò wúlò fárọ̀run ìkónilẹ́rú ni. a ti rí àwọn òyìnbó mo lè bá yín gbé pító ẹ̀ jáde tó ti wá sílẹ̀ Yorùbá tó ti wá sí ilẹ̀ adúláwọ̀ tó wá sóògùn tó dẹ̀ ń sá wọn ní àáké tó ń sá wọn ní àdá tí ò wọlé ṣẹ́ni pé wọ́n rí nǹkan tó wúlò fún wọn bẹ́ẹ̀ ni. àwa la nìyẹn dáì àwa Yorùbá la ní gbogbo nǹkan yẹn àmọ́ èmi ò ní nǹkan yẹn kún àṣà like èmi bí pé nǹkan tí màmá ẹ sọ lọ ṣẹ́ mọ́ pé àwọn òyìnbó náà wọ́n ní láti made ewé àti egbò ọlá pé torí pé ọ̀nà táwa ń gbé gbà
ṣe understand like àwọn paracetamol àwọn oògùn kankan tó ní kíkún wa tá a fi ń ṣe ìwòsàn fara mo bí pé ewé àti egbò ni ọlápẹ́ tó yí pé ó jẹ́ white làwọn èèyàn fi ń ọtí dà pé kinní kan náà ṣe ronú lọ àmọ́ tó yí pé tọ̀dọ̀ tí wàá jẹ́ dúdú. ọ̀dọ̀ tí wàá ò kì í ṣe dúdú funfun báláyé ni tọ́ mọ́jú tọmọ bàbá ẹlòmíì lọ. ẹni sùúrù ti ilẹ̀ Árábù gangan ni dúdú Islam ni dúdú ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ìtàjẹ̀sílẹ̀ ẹgbẹ́ apààyàn ṣẹ́rẹ́ni tó bá ń ṣe Islam brother ó dàbí ẹni tó ń ṣe ẹyẹ àtàyè ni so ẹgbẹ́ òkùnkùn pọ́npélé ẹgbẹ́ òkùnkùn bírímù ní ẹ̀sìn Islam ẹgbẹ́ apààyàn ẹgbẹ́ tó fi ń dà lóru tó fi ń dẹ́mi yẹn légbodò òun ni Islam so ọjọ́ tẹ bá ti mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ní Islam ọjọ́ yẹn lẹ máa kúrò ń bẹ̀. ẹ má bínú àkọ́kọ́ náà torí èmi náà lọ́lé kí níwọ̀n bá ṣe understand àmọ́ mo bí fún pé gbogbo àwọn tó ń pààyàn kiri wọn ń ṣe real muslim ni wọn ms. yes àwọn gangan ni real muslim. ẹjọ ẹ bá mi gbé ẹni sùúrù ẹ bá mi gbé Quran 9 verse 29 wa ẹni sùúrù ẹjí ká sọ̀rọ̀ pẹ̀lú evidence ni. ẹ máa gbọ́ ọjọ́ ìṣàlàyé kankan ṣé ń gbọ́ Ìṣàgámù lèmi ti ń sọ. Suratul Al-Tawbah. ẹ máa gbọ́ ms baba ẹ jẹ́ ìṣàlàyé kankan fún mi ṣe understand àwọn nǹkan mi wà ṣe rí àwọn nǹkan táwa náà rí ṣe understand àwa náà máa sọ èyí tẹ́yìn náà tẹ́ mọ̀ lẹ́yìn ṣàlàyé fún wa ṣe understand bẹ́ẹ̀ àmọ́ before kí n tó gba tọ̀dọ̀ tí ẹ máa ní láti understand tọ̀dọ̀ tèmi ṣe understand ní Ìṣàgámù táwa náà wáyé a rí oríṣiríṣi àáfà a rí oríṣiríṣi pásítọ̀ oríṣiríṣi babaláwo tó ń lo páàtì èèyàn tó ń pa èèyàn tó ń ṣe. ìtàn lẹ́ ń sọ yẹn. no ẹ máa gbọ́ ẹni sùúrù kò sí oògùn burúkú èèyàn burúkú ló wà. ẹ understand kò sí oògùn burúkú èèyàn burúkú ẹni sùúrù brother mi ẹ já ṣe kíní kò lè yé wa ẹ understand ẹni sùúrù òyìnbó ló ṣe ìbọn. Tábẹ́ sọ pé òyìnbó tó ṣe ìbọn kò ṣe dáadáa. Ẹ fún wọn ní ìṣẹ́jú márùn-ún kí wọ́n lè sọ̀rọ̀ ẹ jọ. Ẹ fún wọn táyì kan lè máa bá yín sọ̀rọ̀. Alówólé ẹni sùúrù àti ìbáyín sọ̀rọ̀. Ọ̀rọ̀ tá à ń sọ ohun tí kò ṣe debate àlàyé la jọ ń ṣe fúnra wa. Wọ́n lè sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ for now. Àlàyé là ń ṣe fúnra wa. Èèyàn burúkú wà kò sóògùn burúkú. Òyìnbó ló ṣe ìbọn. Òyìnbó tó ṣe ìbọn yẹn à lè pé léèyàn burúkú náà. Èèyàn lè fìbọn pa táígà tó fẹ́ pààyàn. tó a lè sọ pé ká èèyàn tó ní oògùn tó fi ṣe ká fọmọlà kejì ẹ kò ń sóògùn yẹn nìka èèyàn yẹn gangan ni ó jẹ́ ìkà. you understand so nínú Islam Allah ló kọ̀mándì Muhammadu Allah ló sọ̀rọ̀ nínú Quran Allah ló ń kọ̀mándì àwọn mùsùlùmí tó ń pààyàn yẹn tẹ́ bá wo àyà Quran yìí Allah ń jí kó yé gbogbo mùsùlùmí pé ẹ bá àwọn tí ò bá ti ní ìgbàgbọ́ nínú Islam jà títí tó máa fi di the last day. Allah ló pa wọ́n láṣẹ ẹni sùúrù àtọ́gbà àwọn Boko Haram àwọn Al-Qaeda àwọn Taliban àwọn x-men àwọn bandits tó ń pààyàn yẹn àwọn Saddam Hussein àwọn Osama bin Laden gbogbo wọn yẹn ọ̀rọ̀ tán tẹ̀lé léyìí tó fi ṣekú pààyàn kiri Ànábì Muhammadu tẹ́ ń sọ yẹn ṣe mọyé ẹ̀mí àwọn èèyàn tó dá lógbòdò ṣe mọyé èèyàn tó pa ṣe mọyé èèyàn tó pa tó lóun jagun tó jẹ́ pé ìdìgunjalè dẹni and the same Ànábì Muhammadu tẹ́ ń dìfẹ́ǹdì yìí ó fẹ́ ọmọ ní ọmọ ọdún mẹ́fà Aisha táwọn pè ní yàrá ìyàwó Aisha nínú Islam ọdún mẹ́fà ló fẹ́ gé lọ́fẹ́ ọmọ yẹn ó dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án. ẹ sà ẹ lè fi éèjì ìgbà yẹn dọ́jì éèjì. éèjì ìgbà yẹn ló worst jù torí ilẹ̀ asálẹ̀ nílẹ̀ Lárúbáwá àsìkò tí wọ́n ti rí owó níbi Islam táwọn òpònú brọ́dà wa sísítà wa tó ti lọ fowó wọn develop Saudi wọ́n ṣe ń gbádùn láyé ìgbà Ànábì yẹn ibi pa wọ́n gẹ ni wọ́n gbẹ wọ́n kóró dóni bí àlùbọ́sà tí ò léwé lórí. ṣe rí àwọn kan tèmi fẹ́ ka mọ̀ ní pé lákọ̀ọ́kọ́ ẹ̀sìn Islam ò lè parẹ́ títí láéláé. àwa náà mọ̀. you understand àmọ́ mo fẹ́ kí a máa mọ gbogbo nǹkan tá a bá ń ṣe. Kaaba ó parẹ́ láìpẹ́. kò lè parẹ́ ẹ mọ̀ yẹn wọn yàn tó lọ. wọ́n parẹ́ torí Kaaba ó jẹ́ nìkan ó jẹ́ pé òun ní da àgbáyé láàmú báyìí. so àdẹ̀mọ̀ pé one day táwọn Israẹli ọba lọ gbé gbòógì olóró sí àwọn Amẹ́ríkà ò dùn sí. inú Kaaba tẹ́ sọ yìí kí ló wà nù ẹ̀. sìgìdì Allah ló wà ń bẹ ojúbọ Allah ni. sìgìdì ní òrìṣà àti sìgìdì ọlọ́wọ́ tún méjì ojúbọ nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn gbogbo alámọ̀ yẹn wọ́n gbé jáde fún abáyé àdẹ̀rí
ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run. sìgìdì dáadáa náà eléyìí ò ń ṣe pé ká bẹ̀rù Ọlọ́run nǹkan tẹ́ ẹ bá mọ̀ brọ́dà mi ẹ béèrè a máa fún yín lẹ́rìí. ọ̀rọ̀ pé àmọ̀kọ́ ẹ máa gbọ́ nínú Kaaba the empty nínú Kaaba wa kò sí sìgìdì kankan nínú ẹ̀. ṣẹ́rí ẹ máa gbọ́ the only one thing ni wípé a bá need followers ṣe ń gbọ́. sìgìdì ms ẹ gbé mi sí biscuit sìgìdì tó wà nínú Kaaba lélẹ̀. a ti rí i mo ti rí i. so sìgìdì tó wà nínú Kaaba lélẹ̀ adẹ̀lẹ́rìí fún nínú ìwé. ṣe yí nǹkan tó ń fẹ́ ká mọ̀ ní pé ẹ ká mọ̀ pé ọjọ́ tó máa kọ àwa àti Ọlọ́run tá à ní gbá pamọ́ tá à ní gbèsè ṣe rí i pé àwọn èèyàn kó àṣà nù ẹ lè bá wọn wí like èmi náà support èmi náà wọn aṣọ ayé àtijọ́ wa àwọn nǹkan kan wa àwọn nǹkan tó yípa ti sọnù that is right pé láti gbà padà pé ok nǹkan ìkó ẹ̀ka sọnù ẹ wo gbogbo àwọn obìnrin wa bó ṣe ń wọ aṣọ tí ò dáa tó ń ṣíra lẹ̀ tó ṣe tí bí àṣà èèyàn kan lọ́dọ̀ kó wọ aṣọ òyìnbó ni ṣàṣà Lárúbáwá nìyẹn kò ṣàṣà Lárúbáwá náà Lárúbáwá fún wa láṣà pé ká bo gbogbo ara wa àwọn obìnrin wa lẹ́yìn ojú wọn. ṣẹ́rí brọ́dà mi ọ̀rọ̀ aláṣọ kò sálásọ dé culture ni Ọlọ́run kọ́ ló dá aṣọ Allah kọ́ ló dá aṣọ Yahweh kọ́ ló dá aṣọ ọmọ èèyàn ló pè é Ọlọ́run ò dá aṣọ káwá wọ̀sọ́ lé ayé táyé pé àbárí àwọn tó gbé technique tí wọ́n gbé ìmọ̀ kalẹ̀ àwọn onímọ̀ tí wọ́n generate aṣọ ni ìhòòhò ní gbogbo wa máa rìn kiri ojú ọ̀dẹ̀ ní ti anybody. àwọn tó wọṣọ tí ó dáa ẹ má fi yẹn ṣe evidence pé aṣọ wíwọ̀ àbí nǹkan kan kò sí ohun tó kọ́ Ọlọ́run pẹ̀lú aṣọ tó lọ́wọ́ kọ́ ló dá aṣọ. so tóbi tá à ń lọ lélẹ́yìí mo rí pé fẹ́ defend Islam ni ọba ẹ̀dá ṣe kúkúrú mo dẹ̀ rí pé ẹ ṣe àfa ẹ̀kọ́ ẹni sùúrù ẹ̀ kì í ṣe àfa ẹ̀kẹ́ jẹ́ Muslim. yes àmì gúlù Muslim sọ pé ilé Muslim lọ bí mi sí. ọ̀ya ẹja ṣe báyìí ṣẹlẹ̀ bá wa sọ dáadáa márùn nípa ìtàn ìgbésí ayé ànábì good example nípa ìgbésí ayé ànábì. ok tí n bá sọ fún yín ẹ lè believe. wáyé tí a fi ní believe tí wọ́n ti fún wa lẹ́rìí àwa lè ní aburú márùn a ní aburú mẹ́wàá ta lè kà fún yín tánà bí gbélé ayé ṣe. ẹ lè sọ ṣẹ́gbọ́ àwọn bá fún ilẹ̀ rí nínú Quran nínú hadith. ẹ máa gbọ́ ṣẹ́yí tẹ́ bá sọ ohun mi tí n bá gbọ́ dédé ṣe understand ìyẹn ò dífá pé kí n kórè ànábì sallallahu alaihi wasallam. ẹ gbálàyé mi èyí tẹ́ jẹ́ muslim báyìí you are a muslim right. èèyàn tẹ́ ń tẹ̀lé tẹ́ ń wò láwòkọ́ṣe ẹ bọ́ lọ mọ nǹkan tó gbélé ayé ṣe mi ò kàn lè pè é pé àbúrọ́dà mi ò ẹ máa tẹ̀lé mi o èmi ni kẹ́ máa tẹ̀lé o ẹ wò mí láwòkọ́ṣe o ẹ máa ṣèwádìí lórí mi náà pé irú èèyàn wo làkàn bí ọlọ́ba jẹ́ kẹ́ tó lè tẹ̀lé kẹ́ tó lè gbà fún àṣẹ aṣíwájú so náà èyí ti gbà fáwọn bí n sin àṣẹ aṣíwájú ẹni tẹ́ lè wò láwòkọ́ṣe ẹni yẹn làwọn béèrè lọ́wọ́ yín pé ẹ fún wa ní good example márùn nípa ìtàn ìgbésí ayé ànábì ìwà ọmọlúàbí márùn tánú bí ní ta lè fi wò láwòkọ́ṣe. ó pọ̀ oríṣiríṣi. márùn la béèrè márùn just 5. ẹ máa gbọ́ akànbí ẹjẹ ìṣàlàyé kọ̀ọ̀kan fún yín tí n bá sọ fún yín ẹ kò ṣe pé fẹ́ gbà mí gbọ́. why not sẹ́rí àti wàá bíbá yìí ṣe ó ti lọ bí 4 years. yes àti ìrí èèyàn kankan tó mú evidence wá fún wa ó possible tó bá ti rí evidence káwa náà ti stop pé alóòótọ́ o ànábì o ẹni tó ẹni sábà lọ gbà fún ni àti ìrí. even àwọn èèyàn tó ti mú evidence wá fún yín náà ẹ gbà náà. kò sí wọ́n máa lọ ẹ mọ̀ nǹkan tó máa ń ṣe ọ̀ lè wá bí come evidence jáde bẹ́ẹ̀ wọ́n lè lọ ṣe 2 minutes video wọ́n wá post ẹ̀ sórí page wọn tó bá bí wọn dá kó máa bọ̀ wá bí náà kò sí sí ìmáàmù ọ̀fà tó bá débí àfẹ́rẹ́ yíyé pẹ̀ Sulemanu Faruku bó bá débí yóò tẹ̀ Buhari ọmọ Musa bó débí ní ọ̀tẹ̀ mi ì tí ì rí àfọ̀ ọ̀hún ìmúradé lẹ́yà tó bá débí yóò kàbùkù torí pé ànábì tó ń tẹ̀lé kò gbélé ayé ṣe ń rere kò sí nǹkan dáadáa tí ẹ̀ lè tọ́ka sí nípa ànábì kò sí ni. Àkànbí kí ni nǹkan tí ẹ tó aláìsàn fún àṣẹ pé ẹni ká fi Islam lẹ́ka padà sílé àbí. because ẹni tẹ́ntẹ́lé ò gbélé ayé ṣe ń rere. ok àwọn òde wa ní ká tẹ̀lé nsìn. ilé ayé ta wà yìí brọ́dà mi Ọlọ́run ò lẹ́sìn first of all ẹ lè gbélé ayé láì practice ẹ̀sìn kankan àṣà àti ṣé wa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ẹ gbégún rí náà kò sẹ́yìn nǹkan tó mú yín sí ẹ gbóró rí kò sẹ́yìn nǹkan tó mú yín sí ẹ gbégunú rí kò sẹ́yìn nǹkan tó mú yín sí ẹ lè má dífá rí kò sẹ́yìn nǹkan tó mú yín sí ẹ lè má bọ̀ gún rí kò sí ìyànkan tó ní gbà ọ̀rẹ́ wọlé fẹ́ gbégbà ẹ ń gbégbé sí ayé yín ó pè yín kẹ má ṣe nǹkan kan ju kẹ má ṣe Islam lọ torí pé àwọn olórí burúkú aláìmọ̀ kan ló ń ṣe Islam ànábì tẹ́ntẹ́lé ògbélé ayé ṣe rere kò sí àwòkọ́ṣe dáadáa kankan lára bọ̀bọ̀ yẹn gbogbo ìgbésí ayé rẹ̀ wá bí ìpànìyàn bí ìdigunjalè bí ìfipábánilòpọ̀ ẹ̀rí wà fún gbogbo ohun tí mò ń sọ yìí o kò tó lè rí àwọn ó wà nínú ìwé mi o Muhammadu fipá báwọn èèyàn sùn dáadáa ọdẹmi àwọn èèyàn légbodò ó digun jalè
ikú olórí Muhammadu kú májèlé ló pa. Allah akbar. Ọ̀rọ̀ tá à ń sọ báyìí sí ẹ̀rí wà nínú ìwé yín ni inú Kùránì inú àdìsí ló wà. Ó yà wọn tó wá kọ́ wọ́n sùn gbà yẹn ni àmọ́ bẹ́ẹ̀ nínú ìwé yín ló wà. Jẹ́rí àkọ́kọ́ náà èmi fẹ́ kẹ́ mọ̀ pé kò sí bá ti lè ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin ẹ sọ dáadáa márùn ẹ sọ good example nípa ànábì. I understand like ẹni tí mo lè sọ dáadáa márùn jù bẹ́ẹ̀ lọ tí ànábì Prophet Muhammad ṣe sallallahu alaihi wasallam tó ṣe ajẹ́ ẹni tí mo lè sọ dáadáa tó jẹ́ wípé ajẹ́ ẹni tó jẹ́ wípé kò ń ṣe ẹni tó jẹ́ pé ó ti ẹni tó jẹ́ pé ó need láti gbọ́ if ti bá sọ fún yín mo kàn waste time ara mi ni. Ok ẹ má sọ nítorí tèmi èèyàn tó àwọn tó ń wò wá ń sìn there are more than 600 people. Ẹ máa gbọ́ ní ìsìn ẹni sùúrù àwọn tó ń wò wá there are more than 600 people. Ẹ má sọ nítorí Àkànbí ọlọ́ba abẹ́ ms àbíyàwó ms ẹ sọ nítorí àwọn tó ń wò wá tá a mọ̀ tẹ́yìn ò mọ̀ rí tẹ́mi ní ò dẹ̀ mọ̀. Ìdí tẹ́mi tẹ̀ tún ṣe wọlé ni ṣìgìdì tẹ́ gbé. Ṣìgìdì lálá ms bóyá kẹ́ play fídíò bí táwọn ọmọ aláàtì sọ̀rọ̀. Ok. Ó yẹ play ms. Àwọn ọmọ aláàtì sọ̀rọ̀ àwọn tó ní ṣìgìdì aláàtì sọ̀rọ̀ bí bàbá àwọn lọ́wọ́ ọ̀tún méjì náà. Mo ń follow ms dáadáa because ms are Olúfìmọ̀ fans and me too are Olúfìmọ̀ fans. That's the reason why before ms tó bẹ̀rẹ̀ this program àbí kankan lèmi àti wọ́n ti ń follow wa she understand. Àmọ́ ẹ jẹ́ rí. So polú ẹ̀sìn kankan fẹ́ nìkankan ẹ lè gbé gbèsè ayé láìsẹ̀sìn. Allah mentioned that we made Adam by our hands. Allah described in the Quran that he has 2 hands. The hadith says very clearly that both his hands are right. We believe that both of the hands of Allah are right. كِلْتَا يَدَيْهِ يَمِينٌ. Both of them are right. How? I don't know. The saq here refers to Allah's shin. So he has a lid. Surah Qalam, chapter number 68, ayat number 42. The shin of Allah is mentioned. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. If you read Sahih al-Bukhari, the fingers of Allah are mentioned. The Prophet tells us that the Prophet that Allah Azza wa Jal has fingers. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Allah tells us about himself, subhanahu wa ta'ala, that he has an eye. So all this are a direct indication that Allah has got a shape. Wọ́n ti gbọ́ báyìí. So sẹ́yìn náà ti gbọ́ kò ń ṣàwádìí kan là ń sọ̀rọ̀ nípa kínní àwọn ọmọ arábù gangan tán ní sìgìdì Allah àwọn náà ń ṣàpèjúwe sìgìdì wọn ó lọ́wọ́ ó tún láwọn kan tó sọ pé ó ní igba ojú láì ṣe gbé àbọ̀rọ̀ ní. tẹ́ ń gbọ́ mi fídíò tẹ́ play fún mi mo ti wò dáadáa ṣe understand mo ti bá pàdé àmọ́ àwọn kọ́kọ́ wà tó yẹ pé nù Káàbà gangan tẹ́ gbé tẹ́ edit sìgìdì yìí sínú ẹ̀ ṣe understand. Over like maybe 8 years ago àbí kíní kan wọ́n ti ṣínú Káàbà rí you understand ìdí tí wọ́n dẹ̀ ṣe lè máa ṣínú Káàbà àfi tá a bá fẹ́ purọ́ tó ra wa gbogbo alamọ̀ ìdí tí wọ́n ṣe lè máa ṣínú Káàbà fún èèyàn even tó bá ní kó máa ṣínú Káàbà ọjọ́ ẹ mọ̀ náà. àmọ́ pọ̀jọ́mọ Saudi ní báwo mo fẹ́ mọ́ nígbà tó ń sin àwọn tó ń sin bóyá fọ́tò làbẹ́rẹ́ lè. èmi náà ń ṣọmọ Saudi náà. ilé mọ ilé ń ṣe Islam náà. ẹ mọ̀ ìdí tí wọ́n ṣe lè ṣínú Káàbà lẹ́yìn tó bá ṣí inú ẹ̀ lẹ̀ wípé kọ́ àwọn èèyàn wọlé èèyàn bí 1 million ó lè sọ pé ó fẹ́ gbójú ọ̀nà kan ṣoṣo káṣí sísúnmọ́ àti wọ́n ṣe lè ṣí inú Káàbà lẹ̀. wọ́n scam yín ni inú Saudi inú Káàbà yẹn gẹ́gẹ́gẹ́ àwọn èèyàn tó máa ń lọ́ mọ́ òkúta ajára síwájú yẹn kí ló fẹ́ lọ ṣe nínú ilé lè wọlé wọ́n mọ̀ pé inú ilé yẹn ò lè gbà wọn nítorí sìgìdì tó ń fi sílẹ̀ wọn fẹ́ kó káàsì ni àsìkò àjíǹsì wọ́n ti gbé kúrò ń bẹ́ ẹ̀ lè ba mt tape yẹn nìkan lè máa bá ń bẹ̀ tó bá tó ti ṣe àjì tán wọ́n ti gbé síbẹ̀ padà wọ́n máa ń gbé kúrò ń bẹ̀ náà wọ́n fẹ́ gbé síbẹ̀ kẹ́rì ni ẹ̀gbọ́n tó sọ pé onílù ò ní fẹ́ kí lù ẹ̀ ó tú àjìjẹyàn ló máa ń ṣe irú ẹ̀. eléyìí ó ń ṣe bẹ̀rù Ọlọ́run náà á ti fún yín lẹ́rìí náà sí ká tó gbé àdìsí wá fún yín ní tálà àdìsí àpèjúwe ara ẹ̀. No, mi ní dadis kankan èmi evidence ṣe gbogbo kọta jọ ń sọ yìí àwọn nǹkan tó ju wá rí la máa ní láti máa bára wa sọ̀rọ̀ lé lórí. Yes na nǹkan tó ju wá rí àwọn akọ́lá sáṣẹ gidi yìí sínú Káàbà lẹ́ ń wò yìí. Kò ń ṣe inú Káàbà lélẹ̀. Inú Káàbà lélẹ̀ yìí náà. Kò ń ṣe inú Káàbà lélẹ̀. Kò sẹ́ni tó lè jiyàn pé inú Káàbà kọ́ ni bíbá kò sí ó ń tọ̀hún. Ẹni tí ò lè jiyàn sí ẹ máa gbọ́ ṣẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wà tí ó pé. mi ò láìkẹ́ mọ ájú lórí kọta ẹ̀ mọ́. ẹ máa gbọ́ no kò ṣe àdúmẹ̀tì àjọfọ̀ ọ̀jọ̀ àwọn ẹ máa gbọ́ ẹ jẹ́ ìṣàlàyé kọ̀ọ̀kan fún yín ṣẹ́yìn bá a ṣe wà yìí ọmọ Ṣàgámù lẹ́wà ṣe understand ilé mùsùlùmí ló ti bí mi and mo like kankan mo like ọdún Orò gan
ṣe understand mi. brother aláwo àwọn òpólú ẹ̀sìn kankan fún Islam tẹ jẹ́ ẹ sọ dáadáa tí Muhammadu gbélé ayé ṣe ìyàn tẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ sí wà ní ìsìn yẹn kéré ọ̀pọ̀ ìjọ ẹ lè díjú 40 lọ mi ò mọ iye ọdún yín mo kọ wọn mo wá ṣe sample ni ẹni tó bá ti ń tẹ̀lé títí tẹ́ fi pé 40 or 45 years wọ́n wá ń béèrè dáadáa ẹni báwọn yẹn ń pọ̀ jù náà di wọ 700 báyìí tẹ́ bá tẹ̀lé sọ nítorí ìtẹ̀mí abẹ́mẹ̀s àbáwọn àtàwà lókè ń bí ẹ sọ nítorí àwọn 700 people tó ń wò wáyìí ẹ sọ dáadáa tí Muhammadu gbélé ayé sí. ẹ máa gbọ́ bíbélì gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe yóò jẹ́ kọ́wọn èèyàn ti padà lẹ́yìn Islam ẹ wòye èrò tó ti lọ sí Mẹ́kà báyìí. wọn ò lè ronú ẹwà àwọn tó lọ Kaaba yẹn ẹwà àwọn tó lọ Saudi yẹn tẹ́ bá rí gómìnà wa Dàpọ̀ Abíọ́dún ẹ rí i pé ó sponsor about 500 people lọ sí Saudi gómìnà dẹni ẹ̀tọ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ni pé kó tún lù ṣe àwọn aráàlú ẹni sùúrù àwọn aráàlú gbọgbọn tó jẹ́ gómìnà lórí ẹni sùúrù lọ́dà méjì ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín ẹjìn ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín evidence wà lọ́wọ́ mi máa bá yín gbé jáde. àwọn aráàlú ìkan tó ń béèrè lọ́wọ́ ìjọba ni pé àwọn fẹ́ lọ ájì àwọn fẹ́ lọ ìmúra àwọn fẹ́ pẹran iléyá àwọn fẹ́ kírun ní mọ́sálásí that's why bá rí gbogbo àwọn gómìnà wa kò séyìí tí ó kàwé nù wọn mọ nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan táráàlú fẹ́ ni wọ́n ń ṣe fún wọn torí wọ́n ti fi ẹ̀sìn kó wa lẹ́rú àníná àlómi àlọ́nà àní security àwọn aráàlú ànídìí yẹn ìwọ̀n ta nídìí ni pé ká lọ ájì Dàpọ̀ Abíọ́dún wọ́n rẹ́ about 500 people. ẹ jẹ́ máa bá wa power tap ẹ jọ ẹ bá wa power tap níbi comment section yẹn ṣe get so it's very simple ẹ̀sìn Islam irọ́ ni ẹni ìtẹ́sọ́ pé ẹni wọ́n bí yín sí ìdílé mùsùlùmí wọ́n bí yín sí ìdílé mùsùlùmí wọ́n kó yín lẹ́rú sínú mùsùlùmí ni àwọn lárúbáwá ni mùsùlùmí ṣẹ́gẹ̀ àwọn lárúbáwá ni mùsùlùmí àṣà àti ìṣe lárúbáwá òun ni Islam wọ́n kàn ń kó yín lẹ́rú ni ẹ ṣáà jẹ́ èyàn àti àkànbílẹ̀jọ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká kàn fídíò wọ́n kàn ń kó yín lẹ́rú ni wọ́n kàn fẹ́ gbalẹ̀ yín ni wọ́n fẹ́ sọ yín dọmọ lárúbáwá ni àkànbíṣẹ́ ti dé wọ́n ti dé. so gómìnà wa Dàpọ̀ Abíọ́dún lẹ́wọ̀n yìí àwọn kẹ wọ́n wọ àǹkárá fún wọn wọ àǹkárá ọjọ́ tẹmọ́. àwọn ènìyàn àkànbí wọn ti wà ní tọ́jú sún abẹ́ bíríìjì báyìí. wọ́n ti wà ń bẹ̀ bí Dàpọ̀ Abíọ́dún kí wọ́n bá múra yóò sábẹ́ bíríìjì. ẹni tó wà wájú ẹ ṣáà ìmọ̀ ẹni tó wà wájú ẹ ni. kò sí èmi Dàpọ̀ Abíọ́dún lè mímọ̀ kí ló kàn mí pẹ̀lẹ́ tó wà wájú ẹ. nǹkan tí gẹ́ẹ̀tì wájú ọ̀rọ̀ yẹn. no ẹni tó sponsor movement tẹ́ ń wò yìí sponsor by Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú owó wa owó oil and gas owó gold owó mineral resources tiwa tó yẹ kí wọ́n fi build hospital fún wa tó yẹ kí wọ́n fi build company fún wa tó yẹ kí wọ́n fi ṣe ọ̀nà tó yẹ kí wọ́n fi ṣe 24 hours light each person nínú àwọn tó lọ ìwọ́n 10 million naira. èló lówó ti yín nù rẹ̀. ẹ jẹ́ nǹkan yẹn. ẹ jọ mọ̀ ń bọ̀. kí lẹ́ ń sọ. mọ̀ ń bọ̀ mi ẹ sọ dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe. ẹni tó wà wájú ẹ ni Apẹ́lógún ṣe ń gbọ́ ẹni tó wà níwájú ẹ òun ló ń sponsor àwọn èèyàn lọ sí hajj iṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe lọ́dọọdún nìyẹn. kọ́ ẹ má fi nù wá mọ̀ jẹ gómìnà ni. ẹ bá wa gọ́gù rẹ̀ bá wa gbé jáde how many people ní Dàpọ̀ Abíọ́dún wọn lọ sáré lọ́dún. owó wọn ni oníkàlùkù sọ owó wọn ni. ẹjí kẹmẹsì dé ms ń bọ̀. ẹ lọ gbogbo iṣẹ́ tó ń ràǹdà ń ṣe nìyẹn. Dàpọ̀ Abíọ́dún bá ti rán àwọn èèyàn lẹ́mẹ́ká ìmọ̀ tọ̀ sára ni. ms ẹ bá wa buwé jẹ. ẹgbẹ́nu dákẹ́jàre. The first batch of 345 Muslim pilgrims from Ogun State safely arrived in Kingdom of Saudi Arabia for the 2026 Hajj exercise, marking a historic milestone for the state's aviation pilgrimage operation. Òyìnbó yẹn sá. Ṣé gbóyìnbó yẹn? Ẹ̀sìn máìkì yín torí èmi ò mọ bí táwọn ẹlòmíì dàgbà dé. ẹ ti sọ pé ẹ mọ Apẹ́lógún ẹ ti ní ẹ mọ. ta ló rán wọn lọ Mẹ́kà ń bí ta ló rán wọn lọ Mẹ́kà ń bí. Apẹ́lógún ló rán wọn lọ Mẹ́kà. Apẹ́lógún ṣé nǹkan tẹ̀ sọ fún wa nípa Apẹ́lógún ló rán gbogbo àwọn èèyàn wọ̀nyí lọ Mẹ́kà ẹ gbé kíní sí làákàyè náà. iṣẹ́ tó ń ṣe nìyẹn. ẹ wo ms ẹ bá wọn sọ̀rọ̀ jàre wọn jẹ́ wọn fún mi lẹ́jọ́. iṣẹ́ tó ń ṣe ó lè jẹ́ pé iṣẹ́ tó ń ṣe ni pé òun ló bá wọn perfect visa yẹn but ta ló sponsor ta ló kó owó lẹ̀ owó tán fi kó wọn lọ Mẹ́kà nǹkan tá à ń sọ fún yín nìyẹn ẹ máa lo sẹ́ǹsì Apẹ́lógún ò lè kówó lẹ̀ kó máa kówó fáwọn èèyàn pé ẹ máa lọ òun ló kàn. Apẹ́lógún
máa pẹ́. irú àwọn èèyàn àná òun ló bá wọn perfect visa. Máa pẹ́ lógun lẹ ṣe ń sọ báyìí máa pẹ́ lógun. Abẹ́lógún lówó ju ok Abẹ́lógún kí ló ń jẹ́ travel agent ní ṣe òun náà ló sálẹ̀. àlùmọ́sí àkílòkọ àfáà yìí gbogbo àwọn tó ti wá tó program mi tó ti bá ẹ sọ. ta ni ẹ dárúkọ àfáà kan tó wá bí tó lè sọ pé òun fún wa ní evidence dáadáa tí mo mọ̀ tí wọ́n sọ ní náà. kò sí ẹ̀fọ́ without evidence kò sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bọ́ọ̀lù kò fẹ́ believe ẹni yìí ó kò sẹ́ẹ̀rí gbogbo nǹkan tẹ̀ ń sọ náà. mo ń bọ̀ ìyàwó ms ó dà pé àwọn mùsùlùmí mo sọ fún pé literate ló ń ṣẹ̀sìn yìí ó ní based on report regarding the 2026 hajj operation Alhaji Prince Shamsuddin Adebayo Apelogun was appointed by Governor Dapo Abiodun as the Amirul Hajj for Ogun State. Wọ́n kàn lo Dapo Abiodun ó lo Apelogun ipe kó ṣe kí ni o kó perfect visa wọn kó kàn kó síwájú kó lè lọ tọ́ wọn sọ́nà bó ṣe ń ṣe ní hajj nǹkan t'Apelogun lọ ṣe nìyẹn. Dàpọ̀ ló rán gbogbo àwọn èèyàn yẹn lọ owó tó yẹ kán fi túlù yín ṣe náà ń kó lọ sí hajj àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ṣe làákàyè à ń sọ fún ẹbí o tún bá wa jiyàn agbẹ́rìjáde o tún bá wa jiyàn ṣọ́ fi ṣe yín ni ṣọ́ fi ṣe yín mùsùlùmí yìí ni dáàmì ṣọ́ fi ṣe yín ni agbẹ́rìjáde ń sọ orí kìíní bí o tún sọ pé Abẹ́lógún ló rán wọn lọ Abẹ́lógún ó jẹ́ gẹ́gẹ́ bí Dangote ni. ó bá yín jà ní torí ní ìsìn àwọn mùsùlùmí wọn ò nífẹ̀ẹ́ ìlọsíwájú kankan ju ẹ̀sìn wọn lọ. Ayé Saudi ọba máa da káyé wọn mọ bàjẹ́ ńlẹ̀ Yorùbá kò kàn wọn ẹ̀dẹ̀ ń rán ọmọ lọ sí school ẹ̀dẹ̀ ń sponsor àwọn ọmọ yẹn náwó iyebíye fún àwọn ọmọ yín láti rán wọn lọ sí school táwọn ọmọ yín bá parí school sí ibo náà fẹ́ fi ṣiṣẹ́ ẹ wo owó tí Dàpọ̀ Abíọ́dún fi sponsor àwọn èèyàn lọ Saudi ẹ wo owó yẹn kọ́ wá fowó yẹn kọ́ ilé iṣẹ́ tó jẹ́ pé ọmọ gbogbo wa máa kàwé tán wọ́n máa ríṣẹ́ inú play yóò full ní fún passenger each person wọ́n san 10 million naira and then wọ́n send èèyàn more than 300 people ẹ calculate owó yẹn sówó yẹn ò lè kọ́ ilé iṣẹ́ sógun state ni sówó yẹn ò lè gbélé iṣẹ́ wá sógun state ni and kò ti Dàpọ̀ Abíọ́dún nìkan gbogbo àwọn gómìnà wa pátá no participate àwọn sọ pé olú ò dáa ikọ̀ tá à ń béèrè lọ́wọ́ àwọn ìjọba wa òun náà ń ṣe fún wa kò sí pé bóyá mò ń blame Dàpọ̀ Abíọ́dún ikọ̀ táwọn aráàlú fẹ́ òun náà ń ṣe fún wa a máa wá sick a máa kú kò síná wọ́n á sọ operation fún aláboyún mi wọ́n á ní wọ́n gbàgbé sísọ́ọ̀sì sínú ẹ̀ imagine that wọ́n á gún ọmọ kékeré lábẹ́rẹ́ ọmọ yẹn máa kú àbí kan ní wọ́n múná lọ doctor ò sí lára hand àwa ń kú lọ́nà tí ò tọ́ àwọn ò pé àmúwọ́ Ọlọ́run ni àwọn àfáà kan wá ń ta wọ́n wá ń confuse wa wọ́n ń dọpọ̀ lọ́wọ́ arú pé àsìkò rẹ̀ ló tó ọmọ 2 years kú ẹ lásìkò rẹ̀ ló tó ọmọ 25 years kú ẹ lásìkò rẹ̀ ló tó àìsí tọ́jú ni ìlú tí mo ń gbé yìí mi ò fi proud mo ti wà ládùúgbò yìí sí go to 9 years gbogbo àwọn tá ti mọ́ra láti 9 years yẹn là ń ríra wa bí kò ti ní corona pààyàn tó èmi ò dẹni tó kú ládùúgbò yìí o gbogbo wa náà la sì ń pàdé ara wa tá à ń ríra wa Nàìjíríà náà ni Nàìjíríà mo yẹ pé àjọ tí mo ti kúrò Nàìjíríà ni mo ti ń gba ìpè àfijọ́ tí ilé ọba mú bí ìyá òkú bàbá òkú bí bàbá òkú bọ̀dọ̀ òkú àǹtí òkú because protect life wa ẹ̀sìn là ń ṣe ẹ wo ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tó yẹ káyọ̀ tí máa ronú jà àwọn bàbá wa gan lọ gbogbo alájẹ ní smartphone lọ́wọ́ àwa lè ronú àwa ń sorí burúkú owó tó yẹ kán fi tún lu ṣe àwọn aráàlú ń demand pé kí wọ́n fowó yẹn lọ sọ́wọ́ yọ sí Saudi ẹlòmíì demand lọ́wọ́ ìjọba pé kó ra ẹran léyà fún un kẹwò bí tí life wa wà useless tó ẹ wọ́n sọ pé Islam Muhammadu tó gbé Islam wáyé ẹ sọ dáadáa tó ṣe àwọn Dàpọ̀ Abíọ́dún àwọn gómìnà wa yìí wọ́n mọ̀ pé rọ́ lẹ́ ń pa wọ́n mọ̀ pé rọ́ ni bẹ́ẹ̀ wọ́n ti rí pé bí tẹ́ fọ́ sí nìyẹn ọ̀nà táwọn lè gbà táwọn lè fi tàn yín nìyẹn ẹ wo Yomi Amsat náà nísìn táwọn kan wò láwò kọ́ sí pé civilize ó já ẹ wo rí burúkú tóun náà ń ṣe ìgbà tóun náà lóun náà gbégbó òṣèlú sí ọlọ́gọ́ sábẹ́ ìsìlámù wọ́n wá ń fi ẹ̀sìn wọ́n wá fi ń tẹ̀yìn gbogbo yín lẹ́ ń bímọ gbogbo yín ti bí Boko Haram lẹ̀ ẹ ti bí x-men ẹ ti bí Taliban ẹ ti bí Al-Qaeda ẹ ti bí Saddam Hussein ẹ ti bí Osama bin Laden lọ́mọ kí wọ́n dàgbà kọ́ bẹ̀rẹ̀ sí ni mo pa àwọn èèyàn bí ẹran lókù àwọn bàbá wa dẹ̀ ké tọ́ ọmọ rẹ kó lè fún ẹ ní sinmi ọmọ tá ò bá tọ́ agbélé ta kọ́tà gbogbo yẹn ti bí Boko Haram lẹ̀ mi ò sínú wọn ẹ ti bí x-men kalẹ̀ lọ́mọ ẹ lọ lé kéwù Làbíbù Lágbàjì àwọn Boko Haram lòun tírẹ́nì pẹ̀lú sùn kó fò lórí ẹ lọ bẹ̀ náà mi máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹni ọ̀rọ̀ tẹ́ bá gbọ́n bí ẹ̀rí ẹ̀ wà ńlẹ̀
àjọba yín gbé èrè ẹwà yín kò sí time. ẹ má bẹ̀rẹ̀ kalẹ̀ o. Mo ń bọ̀ Mr. Rasheed ó kàn yà mí lẹ́nu fún ẹni yẹn pé ó dẹ̀ ń jiyàn báyìí ó dẹ̀ ń rẹ́ẹ̀rí ó dẹ̀ tún ń jiyàn ó ní ẹṣẹ́ ìmọ̀ kinní kan ni wọ́n ti kówó yín lọ Saudi wọ́n kówó yín develop Saudi ìyá máa jẹ́ yín ẹ máa ní kò sí ná ẹ máa ní dàpọ̀ òṣọ̀nà ẹ sì mọ mẹ́mẹ́ ẹ̀hàn bẹ́ẹ̀ sìn wọ́n kàn wá fi báyé yín jẹ́ ni irọ́ lásán ni Ọlọ́run Olódùmarè ò mọ̀ nípa ìsìláàmù àṣà àwọn lárúbáwá ni ẹ fi tọ̀dọ̀ ti yín lẹ̀ ẹ fi nǹkan tọ̀dọ̀ ti yín lẹ̀ ẹ̀ ń ṣe nǹkan ní nǹkan a tún ń láyìn lójú pé wọ́n ń báyé yín jẹ́ ni àwọn Arab wa kó yín lẹ́rú ni nà aṣálẹ̀ nílẹ̀ lárúbáwá náà ibẹ̀ gangan ni hell inú náà wọ́n wá ti sọ hell wọ́n ti sọ di heaven mọ́ yín lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá gbénu heaven gangan wọ́n wá sọ heaven yẹn wọ́n sọ di hell mẹ́yìn lọ́wọ́ wọ́n pa kádàrá yín dà òjò ń rọ̀ Saudi mi mọ̀ bí ẹni ẹgbọ́n lè má ti jáde rí tó bá ti dé Dubai rí tàbí tó bá ti dé Saudi rí ibẹ̀ ń gbóná gan ó ń gbóná gidi tó tí wọ́n bá jáde báyìí àwọn tó desert ni wọ́n á ń débi àwọn ṣàlàyé fún wọn tún wá ń ṣagi wọ́n tún àfún wọn lẹ́rìí báyìí ó dẹ̀ tún ṣe níṣẹ́ ìmọ̀ kìíní kan ẹgbọ́n sọ kí àkọ́kọ́. ẹwà àwọn ọmọ tẹ́ ń wò yìí nìsín àtọ̀gá àtọmọṣẹ́ gbogbo wọn tó sùn kálé lórí kí làwọn ọmọ yìí fẹ́ jẹ́ lọ́la olójú bí ojú olóńgbò yìí sìn táwọn ọmọ yìí bá kéwú tẹ́ lọ́dọ̀ rẹ̀ sàfitíkẹ́tì tó bá fún wọn níbo náà ti fẹ́ fi ṣiṣẹ́ gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ yìí kò séyìí tó máa kobi mọ́lẹ̀ tí ó di fóbìn lóyún gbogbo àwọn ọmọ tó wà so àwọn òbí wo ló bí àwọn ọmọ yìí bí wọn tó bá lè bí ìwọ òbí tó wáyé pọ́ ọmọ ọ̀kan náà ló bá lágbára láti bí tó máa tọ́ látọ̀ yẹn ju bí ọyọ kan yẹn tó wáyé pé méjì ló bá lè tọ́ bí méjì yẹn tọ́ wọn má bí ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ẹwà àwọn ọmọ yìí kí ló báwo lọ́jọ́ ọ̀la àwọn ọmọ yìí ti fẹ́ da báwo làwọn ọmọ yóò ṣe ní di Boko Haram sọ́gà àwọn gẹ̀ẹ́sẹ̀ Boko Haram tó sojú bí ojú olóńgì ni ẹ̀yin ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ ẹ̀dà ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ ẹ̀dà ẹ̀wọ̀n sùkálé lórí bí ẹni tó kúkú fún so èmi máa ń like láti bá àwa ọ̀dọ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ tá à ń bí ọ̀pọ̀lọpọ̀ òbí níyà ń jẹ nílẹ̀ Yorùbá ń sìn kó ṣe pé wọn ò bímọ àìtọ́ ọmọ ni ẹ jí ká tọ́ àwọn ọmọ wa ẹ ká àwọn ọmọ yín kúrò lé kéwú ẹ fà àwọn ọmọ yín síbi táyé ò ti yẹ wọn táyé ò ti gbà fáwọn ọmọ yín kò ń ṣe kéwú a mọ̀ pé àti ń practice nǹkan yìí bọ̀ ọjọ́ ti pẹ́ but we can change everything ọ̀pọ̀lọpọ̀ òyìnbó ló wà tí ò bímọ tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kúlé tí ò fi bímọ á ní tọ́mọ òun bá ti dàgbà yá fi òun lé àlọ́ á kó òun nìkan kí lòun fẹ́ bímọ fún máa ń béèrè lọ́wọ́ wọn gan pé gbogbo dúkìá tó ní báyìí ń sìn tó bá dàgbà tó bá darúgbó ta ló máa kólẹ̀ fún ta ló máa jogún ẹ̀ aláwọn òun á fún àwọn aláìní òun á wílẹ̀ fún àwọn aláìní pé òun ò bímọ so àwa tá a wá ní fútọ̀ ìjọba orí ti wá rò ẹ̀sìn láǹṣẹ ẹlòmídìí ọ̀dọ́ mi 40 years ó ti bímọ 8 kò dẹ̀ ní 50,000 lákàntì à ń bímọ fún yàjẹ́ ni ọjọ́ iwájú wa là ń bàjẹ́ àwọn Haúsá lè ní wọ́n ṣe ó ti yà fẹ́ ti wọn náà wọ́n ti pọ́nlẹ̀ Yorùbá àwọn Fúlàní sí wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ni mo sì post fídíò kan wọn ọ̀gbá ní TikTok ó wà lórí Facebook mi ọlọ́ba àkànbí admin ẹ lọ wo àwọn Boko Haram wọ́n ti wọ ìlú kan wọ́n dẹ̀ lọ gba ilé lọ́wọ́ onílé àwọn onílé ti fi lélẹ̀ fún wọn nǹkan tó fẹ́ wá ṣe fún wa lẹ̀ Yorùbá nìyẹn wọ́n lé anybody kúrò ń lù ìwọ olówó ìwọ bọ̀rọ̀ kìíní ìwọ ọba ìlú wọ́n lé ẹkọ́ ònú palace pẹ̀lú AK-47 wọ́n gbàlú lọ́wọ́ yín ẹ sáfì ìlú yín lẹ̀ kíjokíjo agenda àwọn pípù yìí nìyẹn ẹ lọ sínú mákẹ́tì wa ẹ lọ sínú fáàmù wa àwọn Fúlàní ti gba everywhere ta ló lè bá Fúlàní jà mọ́ sí ta ló bí da nílẹ̀ Yorùbá tó lè bá Fúlàní jà tí ò ní kábùkù wọ́n ti gba ẹ̀sìn wọ́n gba ọ̀nà ẹ̀sìn wọlé wọ́n kọ́ńkà wa and they are ready láti pààyàn everybody báyìí ta ló fẹ́ gbìjà Yorùbá báyìí ta ló fẹ́ gbìjà Yíbò àwọn Haúsá ti ṣe tí wọ́n ti bọ́ mọ́ wọn lọ́wọ́ ṣẹ́rò pé ní nǹkan tá ń gbà mí kan tá ń ṣe yìí ni gbogbo wa là ń bímọ tí kò di lọ́la kọ́ máa pa àwọn ọmọ wa ni in the name of ẹ̀sìn kò sí nǹkan tá ń gbà mí kìíní kò sí nǹkan tá fẹ́ gbà abú ànábì o akakura ànábì ti wálé ayé tiẹ̀ ó ti lólé ayé ẹ̀ ó ti lọ ẹ̀yin lẹ̀ ní sẹ́tẹ̀ ń dara yín làmọ́ lórí ìrìn onírẹ̀ àwádẹ́ rí ewu tó ń gbé bọ̀ wá bá wa la fi jáde pé no enough is enough gbogbo àgbáyé ló ń complain nípa ẹ̀sìn yìí you can google it all over the world they are complain about Islam because ẹ̀sìn yìí ẹ̀sìn apààyàn ni ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ìtàjẹ̀sílẹ̀ ni
ẹgbẹ́ tó fi ń dà lúrú ni ẹgbẹ́ tó fi ń gbalé lọ́wọ́ onílé tó fi ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ tó fi ń sọ ilé ayé yẹn dolúkúmuṣu. Islam wọ Afghanistan ó bà ayé wọn jẹ́, ó wọ Pakistan ó sọ wọn dẹrú, ó wọ Somalia kò jí kan látúbọ̀ tán mọ́. Islam délé Haúsá ó sọ Haúsá dẹrú, Haúsá ò gbérí mọ́ nílé Haúsá. Islam ń bọ̀ wálẹ̀ Yorùbá ṣé ò ní sọmọ bá wa dẹrú. Islam ti délẹ̀ Yorùbá ṣé ò ní sọ bọ̀rọ̀ kìíní wa dẹrú, ṣé ò ní sọ ti tálíkà. La fi ń pariwo ẹ̀yin olówó wa, ẹ̀yin tẹ́ níláárí, ẹ fún àwọn security wa ní support. Àwọn Àmọ̀tẹ́kùn ni, àwọn OPC ni, àwọn fìgìláńtẹ́ ni, àwọn Àgbẹ̀kọ̀yà, ẹ fún wọn ní support. Àwọn tó lè bá wa defend ìlú wa. Fúlàní ti gba ìlú mọ́ wa lọ́wọ́, kò sí wọn méjì tó fẹ́ ṣe fún wa o, wọ́n fẹ́ pa wá ni o. Àwòdì ò fẹ́ kòkó dénú o. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe o. Ẹ̀sìn tá à ń ṣe kò nítumọ̀ o. Wọ́n ní ká gbààwẹ̀, ká kírun, ká ṣe báyìí, ká kó wa lọ sí Saudi, tó bá dijọ́ àlùjọ, bá dijọ́ gbéde àlèkè àmọ́ àwa àlùjọ náà. Ànábì tẹ́ǹtẹ̀lé gan, wọ́n ní ìyá rẹ̀ bàbá rẹ̀ bẹ́nu ná, kò rí wọn gbálẹ̀. Ta ni wọ́? O bá Muhammadu tán dílé ìyá, ò bá tán dílé bàbá, kò mú ẹ rí. Ẹ̀ ń ṣe ìran kan náà. Èèyàn tí ò rí ìyá àti bàbá ìgbà kalẹ̀ nínú ìyà tí wọ́n ló fẹ́ gbà. Wọ́n wá ń tàn wá. Ẹ̀yin náà wọlé yìí. Àwọn òbí kan ló bí àwọn ọmọ tó kó tira yẹn. Tóun gẹ́gẹ́ ti ní gẹ́gẹ́ bó ṣe wà yìí. Ẹ bóyá sojú pé ojú àhàn yìí. Wọ́n tó bá mọ tó ń pè ní àhàn yìí, ó dàbí mosquito ni, tó bá bú ẹ̀jẹ̀ máa jáde ńbẹ̀. Ẹ kálẹ̀ ṣé mi lè sọ̀rọ̀? Ẹ báyọ̀ ń bí ni. Sí Muslim ni. Bẹ́ẹ̀ni. Ẹ lè bá wa sọ dáadáa márùn tí Muhammadu ṣe. Ọ̀rọ̀ ń pa ilé kéwu àfáà ìtẹ̀ ń bú ló jẹ́ kí fẹ́ sọ̀rọ̀. Èmi ò tí ì bú Làbíbù. Ìwọ̀n tí Làbíbù ṣe fẹ́ mi tẹ́mi bá bẹ̀rẹ̀ sí ní bu ẹ bá kánú. Ẹ mọ̀ pé èmi ò bú, mo sọ fáàtì fún yín ni. Bẹ́ẹ̀ káwọn ọmọ ilé ọkọ ilé kán lọ kó wọn kó lè kéwu. Àwọn tó ń kọ́ ifá náà yẹ kán lọ kó wọn kó lè fa ọwọ́ tẹ́ ń sọ ó bá everybody wí kò ṣe ẹ máa sọ tí níbi tẹ́ bá ń lọ ní kẹ́ sọ. Èmi ò ẹni sùúrù símú àti béèrè lọ́wọ́ yín pé sí Muslim ni. Mùsùlùmí ni mí. Ẹ bá wa sọ dáadáa tí Muhammadu gbélé ayé ṣe. Ọwọ́ dáadáa tí Muhammadu gbélé ayé ṣe kọ́ ni mo gbọ́ tẹ̀ ń sọ. Ok, ìwé lẹ́fẹ́ sọ̀rọ̀ ń pa àbẹ̀ báyìí. Mo gbé tẹ́ máa ń sun kiri lọ́dọọdún tó bá lọ Mẹ́kà òun mi fẹ́ sọ̀rọ̀ sí. Kí lẹ sọ? Ẹkún egbére tẹ́ máa ń sun online tí àwọn yẹn bá lọ Mẹ́kà mi fẹ́ sọ̀rọ̀ nílùú. Ok, ọ̀yà so ìgbà tí wọ́n gbowó lọ́wọ́ yín. Nígbà tí mi jẹ́ nìkan ló gbé gbàgbó lọ́wọ́. Wọ́n lọ willingly ni. Ẹni sùúrù brother. Gọ́fìmẹ̀ntì ó dẹ̀ ẹ̀ràn wọn lọ Mẹ́kà wọ́n sọ pé torí Mẹ́kà náà fi ṣe kó tó yẹ kán ṣe sílùú. So ẹkún egbére tẹ́ máa ń sun lọ́dọọdún ní kẹ́ lọ change. Bẹ́ẹ̀ continue ẹ̀kan máa sunkún yẹn náà lọ every year ni kò lè fi ẹni change. Brother mi any point nínú ọ̀rọ̀ yìí ẹ understand. So ẹkún egbére tá à ń sun yẹn à ń sun ẹkún egbére yẹn ni kó má di ìbànújẹ́ fún gbogbo wa lọ́la làwa fi ń pariwo. Wọ́n ní àtòkèrè láti ń pariwo má tọ̀pá bọ̀ mí lójú tó bá ṣẹlẹ̀ tán thank God ẹ̀yin náà bímọ náà ẹ̀yin náà dẹ̀ dàgbà ẹ̀ gbó ẹ̀ fèrègì jobi ẹ understand. Tó bá ṣẹlẹ̀ tán nǹkan tá à ń jọ sọ fúnra wa yìí ó máa jọ yé wa ẹ understand. Torí Islam tẹ́ ń ṣe àkọ́kọ́ Islam tẹ́ ń bá ti jẹ́ mùsùlùmí ẹ̀mí èèyàn ò ní jẹ́ nǹkan kan lójú èèyàn ò ní ní plan fún future èèyàn ẹ understand. Ẹ jí kí n sọ̀rọ̀ wọ́n máa ń bẹ̀rẹ̀ èèyàn sógun ni. Èèyàn mélòó wọn ti bẹ́ẹ̀ lé yín. Yes tẹ́ bá lọ ka ìtàn. Orí èèyàn mélòó wọn ti bẹ́ẹ̀ lé yín. Ẹ lọ bẹ̀rẹ̀ sógun. Orí èèyàn mélòó wọn ti bẹ́ẹ̀. Àkànbí ọlọ́ba mo wà pẹ̀lú ìyá mi. ẹ lè drop idiot. Ẹ filẹ̀ ajá ló máa jẹ́ kò ní kankan tó fẹ́ sọ. Ẹ má gùn wọn ẹ fi wọn lẹ̀. Ajá ló máa jẹ́ alẹ́ ní ẹ don't come here and waste our time. Don't come here and waste our time. Ìwọ mẹ́rù yìí. Ajá ló máa jà wọn ẹ̀rọ ẹ. Ogun ló máa pa Ogun ló máa pa ó sì máa pè ní idiot. Fọmọ rẹ̀ bọ́ rẹ̀. Ogun ò lè pa mí wọn kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀. Wọn kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀. Ẹ ló máa pa ẹ́. Kí ló ń pè ní idiot? Ẹ̀yin lè ṣe olórí burúkú ẹ lẹ́yìn sọ. Drop wèrè járe. Drop wèrè yẹn kúrò lẹ́kọ̀ọ́ wọn ti sáyìn tí wọ́n fún mi báyìí. Idiot. Wọ́n ní kẹ́ ẹ sọ dáadáa márùn-ún tí ẹni bí ṣe. Dáadáa márùn-ún tí ẹni bí. Wọ́n ní kẹ́ ẹ sọ dáadáa márùn-ún. Sọ dáadáa márùn-ún tí Ògún àti Ifá ṣe nílẹ̀ Yorùbá. Ògún ṣe dáadáa tó pọ̀. Ògún ló dé. Àwọn ọmọ ìjọba sí ilé Ifá ẹ lọ kó wọn kó lè fa àwọn ọmọ tó ń kọ́ fa kí ni Ifá fẹ́ ṣe fún alẹ́ Yorùbá. Ẹ lè dédé Ògún sí kẹ́ ẹ búra ìkéní di Ògún. Ẹ lè dédé Ògún sí kẹ́ ẹ búra ìkéní di Ògún.
ẹ lọ kọ́ àwọn ọmọ kò lè fa ẹbí wọn ní kọ́ lè kọ́ lè kó sáà mọ́ àṣà tí wọ́n ní. tẹ́rẹ́ ní tí ń sọ̀rọ̀ yìí bó ṣe wà ní kò lè níyàwó ní bẹ́ẹ̀ sì sí alágbó wọn ni wọ́n bá sùn ní ọ̀la yẹn ló kó sí ló tẹ̀lé níyàwó. ó jẹ́ ń pè mí ní idiot ó ń pè mí idiot. má ṣe má ká àwọn kò nílé fa. ẹ má dé tó sọ. according to what you have vomited from your mouth you are an idiot. ó bá lè fa náà ẹ lọ kọ́ ọmọ kò lè fa ẹ kó sunkún káàkiri gbogbo láì. ṣé ẹ̀yin lẹ sunkún o ẹkún yẹn dẹ̀dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kú tẹ̀ ń sun yẹn ni ìṣolórí burúkú tẹ̀ ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. èmi ẹ̀rọ ti panu ọ̀yin èmi ẹ̀rọ ni mo ti panu ọ̀yin. ẹ̀yin gbọ̀ngàn lẹ́ ń sunkún egbére. dákọ̀ èèyàn mélòó wọ́n pọ̀ tí mo ṣe kà. ọ̀yá ká wọn tó ń sọ̀rọ̀ ẹ jọ. ìdílé pa bàbá ẹ ọ̀yá ká wọn yàrá ìyá yín mùsùlùmí ló pa ọ̀yá ká ìran yín tí mùsùlùmí tí Islam ti pa àkọ́bí ọlọ́ba ẹ drop wèrè lì ẹ drop wèrè lì ọ̀dà wọn ti lòpọ̀ ẹ̀ lòpọ̀ ẹ̀ ó ní ìgbésẹ̀ ẹrú Rasidi ní psychiatric hospital. tí mùsùlùmí kọ́ lọ pa. ẹ jí kí ètò yìí make sense. ẹrú listing wọn bá ọmọ bá ń bẹ wí ẹrú ọmọ bá ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ jí kí ètò yìí make sense ẹ kàn máa wá bí láti wá já. ọmọ ogun mò ń gbọ́ yín. ẹ jí ká kẹ́kọ̀ọ́ látara yín ẹni wọ́n bẹ́ orí yàn sí Ògún ẹ jọ látìgbà tán ti bí yín lọ́mọ ọmọ ipá gbàlagbà ni èèyàn mélòó ló ti sojú yín náà ti bẹ́ orí ẹ̀ sógun. látijọ́ tó ti bí yín lọ́mọ èèyàn mélòó ni tó ti kúrò nínú Islam nílẹ̀ Yorùbá àtọ́lẹ́kọ̀ lọ pa. èèyàn kan ẹ ní sùúrù ẹ ń pa ọtí ọ̀la ọbẹ̀ ní sùúrù fún ó dàbí orí ayé àmà bàjẹ́ ni. ṣé o sí láyé ṣé o sí níbo orí àwọn arákùnrin ọmọ ìyá mi ní sùúrù irọ́ lẹ̀ ń pa irọ́ náà fi lè pa. ok irọ́ nílé yà irọ́ nílé yìí. sírọ́ nílé Rasidi. sọ stéètì tó ti ṣẹlẹ̀ ká gbọ́gbọ́ ẹ̀. stéètì tí sì ti ṣẹlẹ̀ sọ ìwọ́lẹ̀ pàkàkiri sọ stéètì tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ ká gbọ́gbọ́ ẹ̀. ẹ bẹ̀rẹ̀ ní fídíò yẹn lọ́wọ́. o sí láyé o gbọ́ ti Kwara. sọ stéètì tó ti ṣẹlẹ̀ ṣé Kwara àbí Kánò àbí Sókótó níbo ló ti ṣẹlẹ̀. gbọ́ ti Kwara àní sọ stéètì tó ti ṣẹlẹ̀. gbọ́ ti Kwara wèrè. alẹ́ máa sunkún kú ni. gbọ́ ti Kwara. ẹkún tẹ̀sùn yẹn ẹ fi ìyẹlẹ máa sún mẹ́ka ò ní stop láti máa lọ. ìyá ẹ máa sunkún ìyá ẹ máa sunkún. ẹ pa lédi ìyá bẹ ẹ pa gẹ ìyá bẹ ẹ pa gẹ ìyá bẹ pa. àwọn ta ló pa. ẹ̀yin mùsùlùmí ni. níbo ni mùsùlùmí ti pa. ẹ pa ní Kánò ni. níbo ló ti pa. ẹ pa abẹ pa. ẹ̀yin lẹ pa. ẹ pa abẹ pa. àwọn tẹ́ ń bẹ sórí ogun àwọn tẹ́ ń sọ gbowó tẹ́ ń bẹ sórí ogun. dárúkọ ọlọpàá wa ń fún ẹlẹ́rìí. ẹ̀yin aláwọ̀ tẹ́ ń bá àwọn ọlọ́mọ tẹ́ ń bá àwọn ń fún ẹlẹ́rìí. inú òkùnkùn tó fẹ́ kú sí yẹn ibẹ̀ kọ̀ọ̀kan ló wù láti kú sí. ẹ jáwé rè dànù jàre. ìran ìyá ẹ̀ tó ti bẹ́rí ẹ̀ sógun rí mẹ́rin ẹ̀ wà. mẹ́rin wà náà. àní wọ́n ti bẹ́rù ẹ̀ ẹni tó bá gbé bolẹ̀ ń gbé lọ. mẹ́ni tó rò ti gbé bolẹ̀ ti pa wá mẹ́rin wá. obìnrin tí ò gbọdọ̀ róró bá gbé bolẹ̀ mẹ́rin wá mẹ́rin wá. àwọn ìran mélòó lèrò ti gbé. níbo àwọn fámìlì mélòó ni mùsùlùmí ti pa. àwọn ìran ẹ. fámìlì wa ni lẹ́yìn tí wọ́n pa yìí. fámìlì mélòó ni fámìlì mélòó náà ti pa. fámìlì wa lélẹ̀ ọmọ Yorùbá ni. ẹjọ́ ẹ mútu yàwó ẹ̀ mẹ́fà. monentity ni. fámìlì wa lè dé yìí ọmọ Yorùbá ni. kí ló tẹ̀ máa sunkún ní ẹkún tẹ̀ máa sun tó máa lọ Mẹ́kà bí àkàwọn gbowó lọ́wọ́ yín. ẹ̀yin mùsùlùmí lẹ pa apààyàn ní. apààyàn làwọn bá yín. apààyàn ni Muhammadu apààyàn làlá. àwọn bá yín apààyàn ni wọn. apààyàn ni Muhammadu apààyàn làlá. tó bá bá ti kú ẹ máa sin èèyàn máa bá. Rasidi sọmọrúkú tó pa Muhammadu. àbó òré díẹ̀ sọmọrúkú tó pa Muhammadu. ẹ jọ nǹkan tá a ṣe fẹ́ sọ tó wà gidi ó wà lórí program. sẹ́ni pé òun ló wá sí alákatakí tí ń bí ẹja yẹn ju ọ̀rọ̀ rẹ̀ bọ́dá. ọ̀rọ̀ náà yẹ ní ìdájọ́ tí Mr. Rasheed ẹ jọ kúrò aláwọlé ẹni sùúrù fún wa ẹ má bí. ẹ̀rọ máa sọ pé gbére wọn lọ Mẹ́kà wọn lẹ́kà wọn gbọ́n lọ́wọ́ bàbá yín ni. Rasidi sọmọrúkú tó pa Muhammadu. tó elédè lẹ́nu yìí orí bóyá sọ̀rọ̀ ẹ ṣe sọmọrúkú tó pa Muhammadu sọmọrúkú tó pa Muhammadu. ikú ló pa Muhammadu. irúkú tó pa Muhammadu sọ pé kó pa ẹ́. program wọn ẹ jọ. wípé irúkú tó pa Muhammadu kó pa ẹ́. ikú tó pa Ògún àti Ṣàngó ló pa Muhammadu. ikú tó pa Ògún. ìtọ́jọ́ mọ̀ ìyá kan náà ni tọ́wọ́ pé májèlé ló pa Muhammadu sa. májèlé Ògún wọn bẹ́rẹ̀ Ògún sógun ni. àdìdìrì ọbọ̀ yìí ponú débi ẹ̀dẹ̀ ìdúgbò eléyìí ẹ̀ ọbọ̀ yìí sẹ̀kẹ́ ẹ̀ wò pọ̀mọ Yorùbá Ramonu ọmọ ẹrú. sọmọrúkú tó pa Muhammadu. sọmọrúkú tó pa Muhammadu. ẹ̀yin lẹ ń sunkún. sunkún kìkì fún. Rasidi sọmọ pé Muhammadu ọmọ rẹ̀ kẹ́kẹ́ ọgbẹ́yìn rẹ̀ ikú oró ló kù. wọ́n wá tọrọ Mẹ́kà lọ́wọ́ yìí ní tẹ̀sùn tó mọ̀ ní sùúrù Muhammadu tó ń tẹ̀lé sọmọ pé kò rọmọ gbẹ̀yìn rẹ̀ kò rọmọ sí. ọ̀rọ̀ Muhammadu wa dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ọ̀pá sí ayé ikú oró ló tún kú. ikú Muhammadu òrìlẹ̀ ayé wa. Ògún tó ń bú ní ti fámílì Ògún bẹ fámílì Ṣẹ̀gún bẹ lẹ̀ Yorùbá o fámílì Ọbàtálá ń bẹ fámílì Ọ̀rúnmìlà ń bẹ
Muhammadu ò lẹ́bí kò lára kò lọ́ba kan níjọ́ tó kú kò rọ́mọ sí. sọkọ mẹ́ta tó kún sí ilẹ̀ Yorùbá. ọ̀pọ̀ Ògún ló ṣe ọkọ oníkà má fọwọ́ roko mọ́ ó ṣe àdá ó ṣe pàkúté so mo ti sọ ju mẹ́ta lọ bẹ́ẹ̀ yẹn so kò sọ̀rọ̀ lẹ́nu yín. Ògún rọkọ ó rọ àdá ó rọ bọn ó tún ṣe pàkúté mẹ́ta ló ní sọ mẹ́rin mo ti sọ ni ìwọ sọ dáadáa ọyọ kan tí Muhammadu gbélé ayé ṣe. Muhammadu sọ dáadáa ọyọ kan tó gbélé ayé ṣe gbogbo ìwà burúkú tí Muhammadu gbélé ayé ọgbẹ̀sán gbogbo ìwà burúkú tí Muhammadu gbélé ayé ṣe ọgbẹ̀sán májèlé ló pa ó kú oró ni kò rí ọmọ kò rọmọ níjọ́ tí Muhammadu kú kò rọmọ da yèpẹ̀ sí lójú. ẹyẹ sunkún egbére. Muhammadu tó tẹ̀lé Muhammadu Saudi ọjọ́ tó kú kò rọmọ da yèpẹ̀ sí lójú. níbi táyé Muhammadu bàjẹ́ dé bí Muhammadu ṣe bá obìnrin olóbìnrin sùn tó bó ṣe bá yàwó oníyàwó sùn tó ó gbá yàwó títí ó gbá yàwó ọmọ tó tọ́ láti kékeré. níbi táyé Muhammadu bàjẹ́ dé ọmọ tó tọ́ Ṣèyídù ó pa ìyá ọmọ yẹn náà lójú ogun ó pa bàbá rẹ̀ ní o ó wá wò pọ̀ ọmọ yẹn kéré yóò sì wúlò ó gbọ́ ọmọ yẹn wálé ó wá rí ọmọ yẹn dàgbà gbà tó ọmọ yẹn dàgbà ìrìn ọmọ yẹn lọ sójú ogun òun ló ṣe bàbá fọmọ yẹn òun ló wáyàwó fọmọ yẹn òun ló jókòó bàbá ọkọ òun ló ṣe everything tóbi ń ṣe lórí ọmọ fún Ṣàyídù. ìyàwó tí Muhammadu fẹ́ fún ọmọ tó gbà tọ́ ìyàwó yẹn dẹ̀ wọ Muhammadu lójú débi pé Muhammadu dẹ̀ gba ìyàwó ọmọ yìí ó dẹ̀ rán ọmọ yìí lọ sójú ogun ó dẹ̀ pa ọmọ yìí síbẹ̀. so Muhammadu tẹ́ ń sọ yìí kò látúbọ̀tán ikú oró ló kú èèyàn tó fún Muhammadu májèlé jẹ ní Kàyíbà Muhammadu pa ìyá arábìnrin yìí ó pa bàbá ẹ̀ ó pa ọkọ ẹ̀ ó pa gbogbo àwọn ọmọ rẹ̀ ó wá ń bá arábìnrin yìí sùn gbogbo ìgbà tó bá ti lọ digun jálè lérí Kàyíbà àdúgbò kan wọ́n pè Kàyíbà ní Saudi Muhammadu àtàwọn ọmọ olè ẹgbẹ́ wọ́n wá darí sí arábìnrin yẹn á bá sùn wọ́n á tún jẹun àwọn bàbá wa ní ẹni tó sùn ló gbàgbé ẹni tó kò gbàgbé ẹ̀dùn ọkàn ní máa ń jẹ́ fárábìnrin yìí ládùúgbò yẹn ní Kàyíbà ọgbọ́n wo ló fẹ́ dá kò rẹ́ni fọ̀rọ̀ lọ ọjọ́ kan ló wá wọ̀rọ̀ kan tó fi sàdá lóní ọgbọ́ yìí ṣe ẹrin ọ̀rọ̀ àbíkọ́ ọkùnrin yìí ti lọ digun jalè yọ darí wálé ni ó ti lọ wá ológbò kan tó da ó dẹ̀ ti bá fi májèlé sí sọ́lẹ̀ lásán Muhammadu bí ó ti bọ́ sí balùwẹ̀ ó ti lọ sí ranù òwèrè ó fẹ́ geri ìyá oníyà àwọn sàábé tí wọ́n jọ lọ digun jalè ni wọ́n ń jẹran ẹ̀gbẹ́ lọ́wọ́ kí Muhammadu tó wẹ̀dé ó ti rí bá àwọn sàábé tí wọ́n ti ń ponú pọ̀ obìnrin tó fẹ́ bá sùn bẹ̀ lọkùnrin wà kò tètè ronú ìgbà tó gbé ẹran ẹ̀gbẹ́ yẹn ti jẹ ẹran ológbò yẹn lọ́wọ́ pé kí ní sí àwọn sàábé mi tí wọ́n ń ponú mọ́lẹ̀ báyìí ó ti tẹ́sì ẹran yẹn ó tẹ́sì ẹ̀ kò jẹ́ ikú yẹn fi pẹ́ kó tó pa òun bí àwọn sàábé rẹ̀ ẹ̀sẹ̀kẹsẹ̀ ní kú pa òun ló fi tẹ́kì táìmù Muhammadu orí àìsàn yẹn náà ló kú sí survive ẹ̀. ìtàn ìjàpá àti yanribo lẹ́ ń sọ. ta ló sọ ìjàpá evidence wá ẹ̀rí wá ikú májèlé ló pa Muhammadu májèlé ló pa. ok ẹ ká ṣe báyìí ẹ ká ṣe báyìí ẹ ká ṣe báyìí ẹ ká ṣe nǹkan wọ́n ní gbé evidence yẹn jáde. ẹ ṣe sùúrù báyìí àti ẹmọdúpẹ ti dé báyìí. ìjọ ẹ jẹ́ káwa náà sọ ìjọ ẹ máa sọ̀rọ̀ alówó nílé máa sọ̀rọ̀ sí wọ́n sọ pé ọ̀gbẹ́ni ẹ̀kan yẹn wọ́n ní travel agent ní Àkànbí so torí ẹ̀ ló ṣe ń dùn pé bí Islam ṣe ń kà sí àwọn èèyàn ẹni yìí ò mọ ẹ ṣe sùúrù náà ẹ mú so ẹ mú ìṣẹ́gbọ́ so Mr. alówó nílé ẹ̀tọ́ Mike ẹgbọ́n sókè. ẹ kú ètò mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún mi láàyè ilé àtọ̀nà tí náà kò ní bàjẹ́. àṣẹ o. ẹ jọ ẹ ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé ṣé ẹ máa fún mi ní àsìkò bíi time kí n fi sọ̀rọ̀ àbí kí n sọ̀rọ̀ torí nǹkan tẹ́ ṣe fún mi lánàá ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ̀yin lẹ́yìn fẹ́ drive ẹ má parọ́ ẹ já fún yín ní tọ́ ẹ pé ọ̀rọ̀ àlàyé lẹ fẹ́ ṣe a máa fún yín 2 minutes. rárá wáyé pé béèrè lẹ́fẹ́ béèrè a máa fún yín 1 minute. mi ìbéèrè béèrè ọ̀rọ̀ mi ò jẹ́ mọ́ béèrè nípa nǹkan tẹ́ ń pè wá sí yìí pé ká ṣe òun ni mo fẹ́ sọ nípa ẹ̀ torí tẹ́ bá gbé ètò lẹ̀ ẹni tó bá ní ìmọ̀ọ́nì tó gbé tó kan lẹ̀ pé ó yá. a ti fún yín 2 minutes báyẹn. ok ẹ ti fún mi 2 minutes ẹ ṣe ẹjẹ sáré ti sọ nǹkan mo fẹ́ sọ ẹ jọ ibi tí mo bọ́rọ̀ dé lánàá náà ni màá sọ ni pé kí ni tẹ́ni ká padà yìí á ti padà àwọn bàbá wa lábá kínní lọ́wọ́ wọn ẹ wá rò pé àwọn bàbá ẹ lè control wa mọ́ ká nǹkan tó ti bàjẹ́ látòkè wá fẹ́ gbé láti ìsàlẹ̀ nǹkan tẹ́ fẹ́ gbé láti ìsàlẹ̀ yìí ká sọ pé àwa náà la fẹ́ tún ṣe pé àwọn ọmọ tá bá bí a máa fi ẹ̀sìn nǹkan tẹ́ ń pè wá sí kíkálukú wọn padà nǹkan báyìí náà ń bọ́ lé wọn nǹkan báyìí àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwọn olórí wa yìí náà ìwé mímọ́ àti ìrìn báíbù Kùránì náà fi ń búra fún wọn àárín nǹkan kan ṣe sí yẹn ìyẹn bẹ́ẹ̀ ẹ wá ní ká padà ms
ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ sọ ni pé ms tán ó sì program yìí tán dẹ̀ jẹ́ gbòǹgbò program yìí ẹ jọ ǹjẹ́ sáà náà ti padà wálé torí pásítọ̀ tán bá ṣe wá sí fún wa tán ní àdúgbò àwọn la máa rí níwájú pẹpẹ tán kọ́kọ́ máa ṣe wájú bẹ́ẹ̀ náà làwọn àfa àwọn la máa rí tán máa kó àwọn ìmọ̀jẹ̀mọ́ tán ṣe wá sí pé àwọn ẹni tó ń pè wá pé kápá ǹjẹ́ sáà náà ti wá sílé tí wọ́n ti forí balẹ̀ fún nǹkan tó ń bọ́ lé wọn pé káwa náà rí kán pósẹ̀ báyìí nǹkan báyìí o mo forí balẹ̀ mo yí kóòtù mo yí káòsì o káwa náà wá rí wọn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere torí àwọn ò lè wà níbì kankan sọ pé ká padà káwọn gangan máa wálé ṣó ti yẹ yín sí nǹkan tí mo ń try láti sọ nìyẹn àwọn ò lè wábì kankan sọ pé káwa padà sílé pé ọ̀tọ̀ ẹ̀lẹ́sìn tó máa ṣe ń kọ̀kọ̀ wọ́n máa sọ pé sìnkan ni káwa máa ṣe ìgbà tẹ́ lànà lẹ̀ tẹ́yìn ìwà tọ̀nà yẹn ǹjẹ́ yín náà wá sílé èmi sì mi mọ nǹkan tá à ń bọ́ lé wa tí n bá rí nǹkan tẹ́ ń bó ṣe ṣe pé nǹkan tẹ́ bá ń bọ̀ lèmi náà lè bọ̀ ẹ̀yin náà wá sílé kẹ wá yí kọ́ọ̀tún bóyá sàn gbọ́ àbógun ni mo forí balẹ̀ fún Ògún o mo yí kọ́ọ̀tún mo yí tẹ́bà lé pósítà ibi tẹ́ bá wá sẹ́kọ̀ọ́ tó ibi tẹ́ bá wà onímọ́tò lèmi èmi á dé bẹ́ẹ̀ mo ti wíṣà ti rí wọn náà báyìí èmi á dé bẹ́ẹ̀ èmi ò sọ̀rọ̀ pé bóyá kẹ bá mi kóòtù kúrò àbí nǹkan o. ìbéèrè tẹ́ béèrè àtọ̀rọ̀ tẹ́ sọ ìbéèrè kọ́ mo sọ̀rọ̀ pé ẹni tó ní ìbéèrè wà nínú ọ̀rọ̀ yìí àwọn ò lè máa ṣe nǹkan mí nǹkan kọ 2 minutes yín ti pé sẹ́ni pa interjet yín gbà tẹ́ ilé làwà wà o ilé làwà ẹ̀yin náà kó lu tẹwà kẹwàá lé 2 minutes yín ti pé wá ṣe nǹkan tán ṣe lù ó yẹ kẹ́ mú 2 minutes yín ti pé ní abẹ́ ẹ̀jọ́ ètò ìbéèrè ẹ béèrè ẹ̀dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ so ìkọ́ méjì tó wà nínú ọ̀rọ̀ tẹ́ sọ nìyẹn àkọ́kọ́ gbogbo àwa tá à ń ṣètò ìkùsẹ́ni tí ò ti padà sí lẹ́nu wa tí mo bá ń bọ Ògún mi ò ní gbé wá sórí mídíà pé Àkànbí ọlọ́ba ń bọ Ògún tẹ́mẹ̀sì bá ń bọ Ifá àbí tẹ́mẹ̀sì bá ń dífá ẹ̀mẹ̀sì ò ní gbé wá sórí mídíà pé àwọn ń dífá gbogbo wa tá à ń sọ̀rọ̀ pápá ẹni sùn mi ò interject nígbà tẹ́ ń sọ̀rọ̀ a ní wá sórí mídíà ká máa wá pariwo pé mo ti dífá tá bá ń sọ fún yín pé ká padà kẹ́ padà sílé èèyàn lè fipá mẹ́sì lọ sódò èèyàn lè má fipá fún lómi mu náà àlàyé ọ̀rọ̀ la wá ń ṣe fún yín ewu tó wà nínú ẹ̀sìn Islam là ń ṣàlàyé fún yín tó bá wù yín kẹ́ gbọ́ ni tó bá wù yín kẹ́ má gbọ́ tó bá délẹ̀ tẹ́ gbogbo alójó máa affect you understand nǹkan táwọn try láti ṣàlàyé fún yín nìyẹn and we are not by forcing anybody to go back home if you wish to go Islam tẹ́ ń sọ tẹ́ ń polo tẹ́ ń torí rẹ̀ bá anybody wá jáǹsì kò sí nǹkan tẹ́sí yín benefit ju pé kó sọ wá di ọ̀tá wara wa lọ àdìgbà tí Islam ti délẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ò ti tòrò mọ́ Islam ló wọlé Haúsá tílé Haúsá ò tòrò Islam ló wọ Afghanistan tòrò èmi ò yí tajẹ́tì nígbà tẹ́ ń sọ̀rọ̀ o ẹ máa sọ̀rọ̀ ẹ̀sìn ẹ mi máa ò yí sọ̀rọ̀ tajẹ́tì ẹ̀sìn yín ẹ̀yin náà ti tó 2 minutes ẹ máa sọ̀rọ̀ lórí ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ṣe lánàá náà nìyẹn ẹ máa sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa sọ̀rọ̀ ẹ̀sìn. ẹ jẹ́ kí n dá lóhùn báyẹn Àkànbí ẹ ṣe gbé kí n padà wálé àkọ́kọ́ ẹ rí pé ìlú mi ni mo wà bí mo dẹ̀ ṣe wà ní ìlú mi nǹkan tó ń ṣe nílé wa tó ń bá ṣe wọ́n ṣe lọ́dún yìí mo fún wọn lówó wọ́n ṣe wọ́n wúre fún mi ń bẹ̀ ìjọ́kíjọ́ tí n bá jẹ́ dé Naija mo máa lọ síbẹ̀ mo máa participate bí mo ṣe wà yìí mo mọ̀ pé téèyàn bá fẹ́ lead you have to lead by example orúkọ mi gan everything tó bá ti wà done tí mo ti change everybody máa rí fact là ń bá yín sọ kò sí rọ́ńbẹ̀ nǹkan tá à ń bá yín sọ nǹkan tẹ́ ń ṣe nínú Islam àṣà àti ìṣe àwọn lárúbáwá òun lẹ́ ń ṣe èrè tọ̀dọ̀ tí wọ́n èrè àwọn kùrẹ́ṣí tí wọ́n ti ń sìn kí ìsìláàmù tó bẹ̀rẹ̀ òun lẹ́ ń bá wọn sìn Allah ó wà nínú àwọn ṣìgìdì tí wọ́n ti ń sìn kí ìsìláàmù tó bẹ̀rẹ̀ wọ́n kàn gbé wá fún yín wọ́n wá parọ́ fún yín wọ́n wá tú Allah ní ọlọ́run fún yín ni ọlọ́run olódùmarè àti mọ̀ kan tó gbé ìsìláàmù wá kò kí ń ṣe mùsùlùmí kò kí ń ṣe ìsìláàmù kò ń ṣẹ̀sìn kò ń ṣe ẹ̀sìn christian ló wá sọ fún wa pé ọlọ́run kíní kan wà ń jọ ọlọ́run náà ìran yorùbá ti mọ ọlọ́run lódùmarè ọ̀tọ̀ ni ọlọ́run lódùmarè ọ̀tọ̀ ni àwọn irúnmọlẹ̀ ọ̀tọ̀ ni àwọn òrìṣà kí n tún wá fún yín lápẹẹrẹ kan bí Tinubu ṣe wà yẹn sìn tó wà ká sọ pé ká fi Tinubu sí ipò ọlọ́run olódùmarè ẹ rí i pé ẹ máa ní àwọn governors yín ní state kọ̀ọ̀kan àwọn governors yẹn ó dúró gẹ́gẹ́ bí àwọn tẹ́ máa kọ́kọ́ fi ẹ̀hónú yín nǹkan báyìí la fẹ́ lọ́dọ̀ àwọn governors yẹn náà tún wá ní àwọn tó jẹ́ bí tó ń wà ní House of Representatives tí wọ́n represent yín àwọn tó tún jẹ́ bí councillor yín náà tún wà pé àwọn eléyìí o nǹkan báyìí ló ń jẹ wá ní aládùúgbò wa o wọ́n á tún gbé sétí àwọn tó bá ti lọ meeting nǹkan báyìí ló ń jẹ àwọn èèyàn mi ló ń jẹ wọ́n níyà o bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn you cannot reach ọlọ́run lódùmarè without àwọn tó jẹ́ àwọn tí ọlọ́run lódùmarè rán sí yín tó wà lọ́dọ̀ yín if you keep calling on Allah from today till 100 years Allah ò gbọ́ Allah ò mọ̀ yín rí kò gbédè yín òfegè ní irọ́ lásán ni kò gbọ́ Yorùbá ṣe understand ẹ ní láti lọ sí ìpìlẹ̀ nǹkan tó ń ṣe ń lé yín yẹn it is who you are
òun lẹ máa bá sọ̀rọ̀, òun ló máa gbé ọ̀rọ̀ yín lọ sọ́dọ̀ Ọlọ́run Lódùmarè. Àwọn Lárúbáwá Allah ni wọ́n ń gbà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Lódùmarè. Allah èrè lásán ni. So kò wá sí nígbà tẹ́ bá fi nǹkan tí wọ́n ń ṣe ń lé yín lẹ̀ tó gbọ́ èdè ẹnu yín tẹ́ wá lọ sọ́dọ̀ nǹkan tí ò mọ̀ yín rí tí ò gbédè ẹnu yín, no matter how hard you call on that person, ó kàn máa wò yín bí gbọ́rọ̀ gidi ni. Lẹ́fi máa rí táwọn àfáà yẹn bá sọ pé ẹ lọ ka Yàsín, ó lè ní kẹ́ ẹ ka Yàsín 7 million, ó lè ní kẹ́ ẹ ka iná àti 100, tó rọ́mọ̀ ìpé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pé kò kú ní da inú ẹ̀já ìka máa fàkókò wọn ṣòfò. Tọ́ bá wá sọ àdúrà yín ò gbà, ìgbìyànjú tẹ̀ ń ṣe ló ń gbà. Ṣé understand? So ipe kí n padà wálé, mo ti padà wálé already, nǹkan tó ń ṣe ń lé wa ni mò ń ṣe. Tí n bá dẹ̀ ń jáde àmì ìdánimọ̀, ní bá jáde mo tún lè fi fìlà sí mo fi sí àwọn ẹlòmíì wọ́n bá ṣe rí mi ta tán rí fìlà yẹn wọ́n á kí mi ẹ káàsán ẹ káàárọ̀, wọ́n ti mọ̀ pé ọmọ Oòduà lélẹ́yìí. Ẹ wá imagine kí wá gbé kí nǹkan múra kí nǹkan wọ bí jàlámíà, ẹ̀yin tẹ̀ fún gift ẹ ṣe o. Ẹ wá imagine kí nǹkan múra bí ọmọ Lárúbáwá kan, ẹ wà àwọn tó ń daṣọ bojú yẹn, ìmúra Lárúbáwá ni náà. Ìlú tá a wà yìí a ti rí oríṣiríṣi, ara àwọn ọmọ Chinese, ara àwọn ọmọ Chinese wọn ò jẹ́ orúkọ Lárúbáwá náà, àwọn ọmọ Lárúbáwá ò dẹ̀ jorúkọ òyìnbó, àwọn òyìnbó ò jorúkọ Lárúbáwá. Àwa Áfíríkà torí pé wọ́n wá enslave wa, àwa là ń jẹ́ orúkọ olórúkọ, àwa là ń ṣe àṣà aláṣà. Àwa lẹ́rú, àwa náà kó lẹ́rú la fi ń sọ fún yín pé kẹ́ ẹ jí. Irun kíkí tẹ̀ǹkí fún Allah, ètùtù tí Allah máa ń gbà ni. Táwa náà bá fẹ́ ṣe ètùtù, tá bá fẹ́ bọ Ògún, ó ní ìlànà tí wọ́n fi ń bọ Ògún, ìlànà tó fi ń bọ Allah òun ni irun kíkí, ẹ̀dẹ̀gbẹ́dọ̀ bọ́lẹ̀ márùn lójúmọ́. Àwọn ọmọ Lárúbáwá dẹ̀ lọ ní kán máa bọ́, kò ń ṣe ẹ̀yin, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ Allah lẹ́ẹ̀ márùn lójúmọ́ tó kò mọ̀ yín rí, kò lè gbọ́ yín, àdúrà yín ò lè gbà. Fáàtì mo ń sọ fún yín, fáàtì mo ń sọ ọ̀dọ̀ àwa tá nílẹ̀ Yorùbá gan wọn ò sọ fún wa pé kákan máa bọ Ṣàngó, irọ́ kákan máa bọ ya, wọn ò sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní iṣẹ́ lóògùn ṣẹ́, o bá bọ Ṣàngó bọ Ọbàtálá, ọjọ́ tó bá ṣiṣẹ́ ló máa tó rájé jẹun. But the essence àwọn kìíní ni pé wọ́n máa fún wa ní guidelines, a ti fi àwọn nǹkan yìí lẹ̀, òun ló ń jẹ́ kógun máa jà wá. Kíní common sense ni náà Mr. Lówó ńlé. Ọ̀tọ̀ ni nǹkan tẹ́mi sọ, ọ̀tọ̀ ni nǹkan tẹ́mi ń dá mi lóhùn. Nǹkan tẹ́ ẹ sọ mo ti dá inú, nǹkan tẹ́ ẹ sọ ní pé kí ló dé, nǹkan tẹ́ ẹ sọ ní pé kí ló dé, nǹkan tẹ́mi sọ. nǹkan tẹ́ ẹ sọ ní pé kí ló dé tí mi ò wálé kémi náà wá ṣe nǹkan tó ń ṣe. Mo dẹ̀ sọ fún pé mo wà lájò, bí mo ṣe wà lájò yìí, nǹkan tó ń ṣe ńlé wa mò ń ṣe. Mi ò sí ńlé, bàbá ò sí ńlé, bàbá kú. Ṣé get? Wọ́n máa fowó ránṣẹ́, ẹ ṣe báyìí, wọ́n á dẹ̀ tún wúre fún mi ń bẹ̀. Kò dìgbà tí n bá tó wà ń bẹ̀. Ìjọ́ tí n bá dẹ̀ lọlé, mo máa dé bẹ̀, máa ṣe bẹ́ẹ̀. MS, Jesus no Satan, we are among people that sponsor ẹ. Ẹni sùúrù. Jesus is not Satan, a wà ní among àwọn tó ń sponsor ẹ. Ọdún egúngún la tún fẹ́ ṣe báyìí nílùú Ṣakí, a wà among àwọn tó ń sponsor ẹ. Kí lẹ tún fẹ́ ká ṣe? A tún fẹ́ ṣe Ẹ̀làdé, a tún wà among àwọn tó ń sponsor ẹ. Kí lẹ tún fẹ́ ká ṣe, ilé ìwòlẹ́ tún fẹ́ ká padà sí. But ẹ̀yin people yìí ẹ kọ̀ like láti fomi jotoro ọ̀rọ̀ láì ní evidence. A jáde síta, kò sí anybody tí wọ́n ti pariwo lọ sí family house ẹ̀ nínú wa. Àwọn ẹbí wa ti mọ̀ wá pé àṣẹrú mọ́, àwọn ará mọ̀ pa àṣẹrú mọ́, gbogbo ọmọ Nàìjíríà mọ̀ pa kì í ṣẹrú. Òdú ni wá kì í ṣàìmọ̀ fólóko. Ẹjọ́ wẹ́wẹ́ lèmi kọ́ ní gbogbo èyí tẹ̀ ń sọ yìí. Ìwúlò ẹ̀sìn Islam ní kẹ́ sọ fún wa. Ẹjọ́ wẹ́wẹ́ ni náà. Ẹ̀hún náà àgbà pé kì í ṣẹrú mọ́. Kí ló tún ẹni sùúrù àgbà pé kì í ṣẹrú mọ́ tiwantiwa. Ṣebí president wa Yorùbá ni, kí ló tó fẹ́ Ògún búra ìgbà tán kó láti ìdí tí òfin lè fògún búra lélẹ́yìn. Èyí ò jà fẹ́sìn kan o. Ẹni sùúrù, ìdí mo sọ fún yín lánàá. Ẹ má sọ pé àwọn aráàlú ṣáwa ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ṣò kí ń ṣaráàlú. Ẹni sùúrù. Ṣé tó ń ṣẹ̀ṣẹ̀ ṣò kí ń ṣaráàlú ni? Mo ti gbọ́ yín, ẹ̀yin fún yín lésì. Ẹ̀yin fún yín lésì. Àdàpọ̀ yìí ojú kan náà láti ń pò yìí. Ẹ̀yin dá yín lóhùn. Ṣẹ́rí majority carry vote. Ẹ understand? Ọ̀pọ̀lọpọ̀ tí èèyàn méjì bá ń di ìbò, tó bá fẹ́ dìbò fún èèyàn méjì, èèyàn mẹ́wàá dé wà lórí dúró. Èèyàn mẹ́sàn-án àbí èèyàn mẹ́jọ wọ́n wá dìbò fún èèyàn kan. Ìbò mélòó làwọn méjì yẹn fẹ́ dì tó máa fi gbẹ́nì kejì wọlé? Ni mo fi sọ fún yín pé ìkan tára ìlú fẹ́, ẹ wo Dàpọ̀ Abíọ́dún for example. Kò síná lógùn state, kò sọ́nà, kò sọ hospital gidi, gbogbo aráàlú ló ń complain. But ẹ wo ọ̀rẹ́ èèyàn more than 300, almost 300 and something people ló rán lọ sí àjì, and each person wọ́n máa fi 30 million naira sponsor ẹnì kọ̀ọ̀kan. Yàtọ̀ sówó tó wọ́n fi ránjẹ o, tó fi jẹun tẹ́ tó máa launch sí. Òun ló máa gbé gbogbo ẹ̀. Ẹ wá jí ká calculate owó yẹn, ká wá fi sínú budget kan lógùn state yẹn. Sáwọn àrọ́mọdọ́mọ wa ò ní dé bá kíní yẹn. Àwọn ọmọ wa ò ní lọ sí school láàárọ̀, kọ́ dé lọ́sàn-án. Kò sí park tí children lè ṣeré nílẹ̀ Yorùbá. Àdè láwọn gómìnà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kàwé labroad tó benefit gbogbo nǹkan yẹn.
instead kan fi ṣe yẹn kò ń ṣe fọ́ọ̀tì wọn o àwọn aráàlú làwọn ò fẹ́ àwọn ò fẹ́ future fáwọn ọmọ àwọn ájì làwọn fẹ́ àwọn ò fẹ́ hospital fáwọn ọmọ àwọn fáwọn gangan ájì làwọn fẹ́ ẹran iléyà làwọn fẹ́ pa àwẹ̀ làwọn fẹ́ gbà àlùjọ́nà làwọn ń lé so majority carry forward ibi táràlú bá dẹ̀ lọ la máa ń sọ ìjọba wọn ò jẹ́ nǹkan kan táràlú bá ní enough is enough lẹ́ni enough is enough ni àwọn ìjọba yìí náà mọ̀ pé ohun táwọn aráàlú fẹ́ làwọn bọ̀ lọ ṣe ni wọ́n fi ń ṣe nǹkan tó fẹ́ fún wọn ẹ sọ gómìnà ọ̀hún tí ọ̀rẹ́ yẹn lọ Mẹ́kà lọ́dún yìí so tabadibu Tinubu wà lásán rock ó fi Kùránì àbí Báíbù búra ìkan táwọn tó gbé síbẹ̀ àǹkan táwọn tó wà ń bẹ̀ fún ni kò ṣe pé kò sí Ògún bẹ́ẹ̀ Ògún wà lásán rock ọ̀n débẹ̀ ni ọ̀n débẹ̀ àti rẹ́ni tó jẹ́ babaláwo tó ti ṣiṣẹ́ lásán rock kiri ó fi bẹ́ẹ̀lẹ̀ fún wọn ni pé no ìhun tẹ́ ẹ̀ ṣe ń bí ìhun tó ń gbé dání ó lè fara mọ́ bàbá wa yẹn wà láyé kò tí ì kú bàbá yẹn ló dífá fún Aláàfin Ọ̀yọ́ tèní wọ́n fi aṣọ rọ̀ kílẹ̀ ni pé oyin tẹ́ ń ṣe ń bí àwọn olè bá yín lọ́wọ́ sí nǹkan táwọn gbé dání ò fara mọ́ so gbogbo èyí tẹ́ ń sọ yìí èmi kò rò pé ẹjọ́ wẹ́wẹ́ ni kò ní túmọ̀ so àǹfààní ìsìláàmù kí ni ìsìláàmù mú bọ̀ wórí ilẹ̀ wa làwa gbé dání àwọn ọmọ tẹ́ ń lọ lé kéwú táwọn ọmọ yẹn bá parí kéwú iṣẹ́ wo náà fẹ́ fi ṣe tó ṣe pé Boko Haram là ń sponsor à ń build Boko Haram lọ́la Esme ọ̀la Taliban ọ̀la Al-Qaeda ọ̀la Muhammadu ọ̀la. Yes sir. Mo wà pẹ̀lú ìyá mi. Kò ṣe pé most of àwọn people yóò mú tọrọ. Yes sir. Èyí kan tí mo kàn rí nínú most of them ni pé most of them ò níṣẹ́ lápá. Iṣẹ́ scam yìí náà ni wọ́n ń ṣe tí wọ́n fi ń jẹun. Ẹ̀rù nǹkan tó ń bá wọn nìyẹn pé tí àwọn bá fi kíní sílẹ̀ báwo làwọn ti fẹ́ survive. Because irú eléyìí tó ń sọ̀rọ̀ ń sìn mo ti rí níri wípé òun náà ti mọ òótọ́ ọ̀rọ̀ lọ díẹ̀díẹ̀ nínú nǹkan tó wà nílẹ̀ yìí. But tí wọ́n bá fi sílẹ̀ bóun náà ṣe fẹ́ survive. And tí wọ́n bá dẹ̀ ń torí pé nǹkan tí wọ́n fẹ́ jẹ lénìí tí wọ́n fi bà ọjọ́ ọ̀la jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ síwájú tẹ́lẹ̀ àwọn ọmọ tí wọ́n à ń bí àwọn náà máa bímọ kí làwọn ọmọ yẹn fẹ́ dé bá ṣé tí wọ́n bá wá kó àwọn ọmọ aládé orí wo mà ní dìrú tọ́wọ́ bá kó wa lẹ́rú tán ẹjọ́ bówo ni àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn táwọn máa bí báwo náà ṣe fẹ́ máa gbégbé iye tiwọn á fẹ́ máa gbé ìgbé ayé ọmọ ọba tó padà dọmọ ẹrú ni àbí báwo as how now wọ́n máa ti torí nǹkan tó fẹ́ jẹ lénìí báyìí káwọn á fi bọ́jọ́ ọ̀la wa jẹ́ and that is not fair. Hello ma. Nǹkan tá a máa sọ fún yín yes mo ń dá yín lò. Ìyàwó ms ṣe ń lọ. Ipe mo mọ̀nà àti ìgbà tèmi tán TMSS ṣe ń lọ ìgbà TMSS tán ti ń ṣe program wọ́n máa ń sọ point kan ẹ padà sílé mo máa ń di point mu nínú ọ̀rọ̀ wọn but ọ̀rọ̀ mi wọ́n máa sọ ọ̀tọ̀ ní bí mi ṣe máa gbé àwọn máa rò pé bóyá báyìí ni àwọn ṣe sọ̀rọ̀ ipe nǹkan báyìí ṣẹ́rí náà máa ẹ padà sílé àwọn kọ̀ọ̀kan wà pẹ̀lú àwọn kankan wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé a kì í ṣe lẹ́nu ìgbà tán bẹ̀rẹ̀ program yìí à ń ṣe tó dẹ̀ wà òkè táwọn èèyàn dẹ̀ bú wa tó dẹ̀ mọ ẹ̀sìn kankan lọ́wọ́ àmọ́ kúlẹ̀kúlẹ̀ nǹkan yìí ká lè padà lẹ́tà mo tún wá padà ń gbọ́ àwọn nǹkan míì tán máa ń sọ kinní kan ló bí ànábì ṣe gbá ọlọ́run ṣe gbá jésù ṣe gbá kinní kan ṣòtì èmi máa ń sọ fún wọn sí pé ẹ jẹ́ kí n tún sọ àwọn kan fún lálẹ́ yín jẹ́ mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe jáde pé àwọn Christian wọ́n ń ṣọdún wọn lọ́dọọdún ipa àwọn muslim náà ọdún tó máa ń ṣe bóyá ẹnìkan ló sọ àbí bóyá mo gbọ́n ròyìn mo ti gbàgbé wọn náà oníṣẹ̀ṣe náà wọ́n ti fẹ́ sáì pé bóyá wọ́n dẹ̀ ti sáì pé káwọn náà mú nǹkan orúkọ tó bá fẹ́ máa ṣe ọdún lé táwọn muslim káwọn náà máa ṣe. hello brother. wọ́n bọ̀ sà mo fẹ́ fa pọ́ǹtì ẹ̀ kí n jẹ́ kéèyàn sọ̀rọ̀. sẹ́rí ikán mi bẹ̀rẹ̀ ní láti fa pọ́ǹtì kẹ̀kẹ́ yọ àwa ti mọ ibi tẹ́ ẹ lọ tẹ́ bá jọ́ ọmọ Yorùbá ẹ ní sọ pé àwọn muslim àwọn oníṣẹ̀ṣe ìran Yorùbá la ní anídìí ọlùdé fún àṣà àti ṣe wa ìjọba dẹ̀ ti bọwọ́ lù I think it's more than 3 years now. I think celebrate Ìṣẹ̀ṣe Day nílẹ̀ Yorùbá. Ìṣẹ̀ṣe Day tíjọba fún wa is an opportunity fún gbogbo ọmọ Yorùbá ká pa kádàrá ilé yádà sí Ìṣẹ̀ṣe yẹn. Ká máa fi ọjọ́ yẹn pa ẹran ládùúgbò wa ká máa jẹni ká máa ṣe fàájì. Láì ṣẹ̀rù Sáúdí mọ́. This is an opportunity fún gbogbo wa. Bẹ́ẹ̀ iṣẹ́ ti ká fi ṣe yẹn. Asáfẹ́ kú sóko ẹrú náà ni. Ẹ jẹ́ kí n délẹ̀ ẹjọ́ ẹ̀ mọ́rọ̀ débẹ̀ ẹ jẹ́ kí n débẹ̀. Wọ́n sí oníṣẹ̀ṣe ti jáde tán jáfẹ́ tọ̀ wọn mi wà pé aráàlú náà ni wọ́n nǹkan tí mò ń try láti sọ wọ́n sí àwọn oníṣẹ̀ṣe tá a bá tún wá jáde náà pé yes tí gómìnà kan àbí president kan bá ti jáde nílẹ̀ Yorùbá o tó jọmọ Yorùbá o nǹkan báyìí la fẹ́ máa fi búra o nǹkan tán àwọn aráàlú náà ni wá ẹ má ṣì mí gbọ́ o èmi ò jà fún ẹ̀sìn kan àbí kẹ́ kó tó kúrò fún mi o. ẹ là wá lóye ni ẹ là wá ká máa fi gbèsè lórí rẹ. ẹ try láti understand boy kí fẹ́ kí yàn sọ tó wà.
ìkejì ọ̀rọ̀ tẹ́mi dẹ̀ sọ ẹ jẹ́ kí MSS náà wálé kán wá bọ̀ nǹkan tán bọ́ọ̀lì wọn. MS bàbá ni kì í ṣe MS bàbá ẹ jẹ́ káwọn náà wálé kán wá bọ̀ nǹkan káwọn náà rí i pé gbogbo àwọn àfáà tí wọ́n gbà pé ànábì sọ pé wọ́n ń kírun àwọn ará ń tẹ̀lé wọn lẹ́yìn. sẹ́mara tíkẹ́ẹ̀tì fún àwọn tó ń pè wá sí nǹkan wọn mọ̀ fáwọn máa ṣe fẹ́ àwọn tó ń ṣe fẹ́. no bẹ́ẹ̀ tí ń sọ ẹgbẹ́ kan wálé pàjáwìrì ni alówó ńlé MS dá yín lóhùn wọ́n ti dá yín lóhùn náà MS ààrẹ náà ni wọ́n ti dá yín lóhùn wọ́n ní kò sígbà táwọn bá wá sí Nàìjíríà àwọn máa ń participate lórí anything tí wọ́n bá ń ṣe. wọ́n náà wọ́n fowó ránṣẹ́ àwọn máa ń participate pẹ̀lú ẹjọ́ máa ẹ̀yin ni mo ẹyọ protest èmi ni mo bá sọ̀rọ̀ ẹjọ́ máa ẹjẹ́ kan wá gbogbo àwọn àfáà náà àwọn náà ń kírun mọ́ṣáláṣí tá à ń tẹ̀lé wọn báyìí ẹjẹ́ kan wá kán forí balẹ̀ fún tá bá mọ̀ pé àwọn òṣèṣin kan kọ́kọ́ àwọn òṣèṣin kan wá forí balẹ̀ fún nǹkan tó ń ṣe ń lé wọn káwa náà rí báyìí. yẹ́sà mo fẹ́ bí lẹ́yìn ṣe madam Bello. bẹ́ẹ̀ program yẹn tẹ́ bẹ̀rẹ̀ tó yí ló yẹ kẹ́ ṣe yẹn. àmàwálé ẹsẹ̀ mo ṣe kó yín lẹ́fẹ̀ẹ́ bá wà fún brọ́dá lówó lé. ẹ ti rí àná bí yẹn lójú korojú yín báyìí wípé báyìí ló ṣe kó tó di pẹ́yìn náà ń tẹ̀lé. MS náà rí oògùn físíkù. ṣé wà pẹ̀lú mi. ẹni kan mi dẹ́fẹ́ bá wa MS náà rí oògùn físíkù báyìí àwọn àfáà ló gbànà bí gbọ́ àwọn náà dẹ́ gbogbo gbọ́ káwọn náà wà lè gbà wọ́n gbọ́. ṣó ti yẹ ẹni kan àti gbọ́ àmàwálé sẹ́ni kan mi dẹ́fẹ́ bá wa fún. ẹ má gbé mi lọ fà rárá ẹ má gbé mi lọ fà nǹkan tẹ́ ń pè wá sí ẹni tó ní ká ṣe kò yá àrápẹ̀rẹ̀ lára wọn wọ́n kàn máa gbé nǹkan sọ̀rọ̀ àwọn náà ń ṣe àtọmọ́ ń ṣẹ̀sìn kọ́ńkọ́kọ̀ tí mo fẹ́ jẹ́ kéèyàn mọ̀. ẹ lọ wo gbogbo fídíò MS yọ ẹ lọ wo gbogbo fídíò MS ẹ bá bá ajé lọ́rùn MS àbí ìdèfà kí ni nǹkan tẹ́ ń sọ gan kò tẹ́ yé mi. àwọn àfa mi tó ń gbé tẹ̀sùbá sọ̀rọ̀ tí wọn kì í ṣàfà àwọn àfa wọn máa gbé tẹ̀sùbá sọ̀rọ̀ wọn kì í ṣàfà. This person is sick now. Kí ló tẹ̀sí mama bẹ́ẹ̀ tó sick sọ̀rọ̀ now. Ẹ drop ẹ̀ now, kẹ́ move on to another person. He is just lamenting. Ó kàn lament látàárọ̀ ní ẹjọ́ ẹ bá mi drop ẹ̀ torí Ọlọ́run. Òdodo ọ̀rọ̀ ó ti korò létí ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́dọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ drop ẹ̀. òdodo ọ̀rọ̀ ó ti korò létí ẹ̀ ṣe máa drop mi check me kí n ṣọmọ Yorùbá ni he's just wasting your time. Please drop him. He's very arrogant. The way he speaks is as if he's paid. Any other Nolaranta, any other Nolaranta, drop any so that we can move forward. Do you want to sleep with him tonight? Ẹ fẹ́ sùn sórí ọ̀rọ̀ ẹni. Yóò ṣàtọ́lá ẹ̀yin náà lágbára àti ṣe tó bá fẹ́ ṣe náà. Ẹ drop ẹni yìí jáde kó get out jáde inú kí nìyẹn tó kàn waste time èèyàn. Ó yá ẹ bá akéwú sọ̀rọ̀ àbí akéwú dọ́là. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Àwọn mùsùlùmí ga ọ. Àfà ẹ káàbọ̀. Kò ní di kẹsàn-án pọ̀ ga torí pé oníkálukú náà ni ó ń sọ̀rọ̀. So nǹkan tí ò bá wá yé ẹ̀dá tí èèyàn bá tún wá fẹ́ béèrè tó bá yẹ pé nǹkan tó yé ẹ̀yìn ni nígbà tí ò tí ì sí ẹ̀dá kọ̀ọ̀kan nú ayé tá a ti mọ̀ tá a ṣe délé ayé tá a mọ̀ tá a ṣe wálé ayé. ṣé Ògún ni ó dá wa sáyé àbí Ṣàngó àbí àwọn nǹkan tẹ́ ní ẹ fẹ́ máa bọ̀ yìí ni ó dá wa sáyé àbí báwo la ṣe dáyé. kò sẹ́ni tó sọ pé ṣé ẹ ti gbọ́ lẹ́nu babaláwo kan pé Ògún ló dá wa sáyé ni àbẹ́ ti gbọ́ lẹ́nu àwọn babaláwo kan lẹ́ Yorùbá. ìbéèrè ni. ok fún ìdáhùn sí ìbéèrè yín fún ìdáhùn sí ìbéèrè yín kò ń ṣe Ògún ló dá wa sáyé Ògún náà ẹni oríṣà dá èèyàn bí irú wa yìí ni ó nípa nílé ayé ni la fi ń rí gáàdì ẹ̀. ok ipa tó nílé ayé yẹn náà lè fi ń rí gáàdì ẹ̀ wa. bẹ́ẹ̀ni. bọ̀ báwo la ṣe bára wa nú ayé èèyàn kan ẹni sùúrù ìyá mi àti bàbá mi àwọn ni wọ́n bára wọn lájọṣepọ̀ tó wọ́n fi bí mi so ẹ̀yin náà nísìnyí ẹ má bínú ọ̀rọ̀ kí ń yéra ẹni sùúrù ọ̀rọ̀ kí ń yéra wa bákan náà bẹ́ẹ̀ má bínú ẹ̀yin náà sìn ìyá yín àti bàbá yín wọ́n bára wọn lájọṣepọ̀ tó wọ́n fi bí yín gbogbo wa ta wà ń bí obìnrin àtọkùnrin àtàrà obìnrin àtọkùnrin la ti ń jáde àwa ń bí sí àwa ń rẹ̀ sí. kó tó di kó àwọn méjì tí wọ́n ní wọ́n kọ́ délé ayé tí a mọ̀ ni pé àwọn amọ̀ nǹkan lọ́hùn náà ló dá àwọn yẹn ní gbogbo kọ́ délé ayé o. èèyàn méjì wo Ádámù Àníf tí wọ́n ṣe máa ń sọ. Ádámù Àníf síbí ìwé Abrahamari religion àbí kí wọ́n ń pè lẹ́díkà. ìlú àwọn Kristẹni náà ni mo fi jẹ́ kó yẹ sí adúláwọ̀ ni wọ́n ní àbóyìnbó. sí adúláwọ̀ ni wọ́n ní àbóyìnbó. Good question. Adúláwọ̀ ni wọ́n. ṣẹlẹ́rì. Adúláwọ̀ ni wọ́n. ṣẹlẹ́rì. ṣẹlẹ́rì. ẹ̀rí wà
ẹ fún wa lẹ́rìí ẹ jẹ́ kí n gbé yín sí sẹ́sìkì. so ẹ farabalẹ̀. so ẹ fún wa lẹ́rìí pé ádámù àtàwáù aláwọ̀ dúdú ni wọ́n bíi chako. èmi ò ṣe ń gbọ́ ẹ ṣáà ní sùúrù. ẹ fún wa lẹ́rìí àwọn èèyàn ń wò wá kọ́rọ̀ fi lè yé wọn ẹ fún wa lẹ́rìí. wọ́n wò wá. ẹ fún wa lẹ́rìí pé ádámù àtàwáù aláwọ̀ dúdú ni wọ́n bíi kóró sí. aláwọ̀ dúdú ni wọ́n. ẹ fún wa lẹ́rìí. látàrí àwọn méjèèjì náà lọ́nà tí ń yọ gbogbo èyí tí ó kù tó ń yọ. ẹ fún wa lẹ́rìí ẹ tẹ̀ kọ́kọ́ fún wa ká tó tẹ̀síwájú ẹ fún wa lẹ́rìí pé ádámù àtàwáù aláwọ̀ dúdú ni wọ́n bíi kóró sí. tíra yẹn mo ti kà á ní bọ ibi tí ó wà mí. ẹ fún wa lẹ́rìí ẹ̀yin àgbà fọ́ oníláwàlì ṣẹ́ẹ̀tì àwọn làbíbù lágbàjì kùránì pọ̀. tí ẹ bá ti ń wá sí orí pílátífọ́ọ̀mù yìí ẹ máa wá pẹ̀lú evidence ni ẹ máa wá pẹ̀lú ẹ̀rí ẹ má máa waste time wa ẹ máa wá pẹ̀lú ẹ̀rí yín ẹ ti sọ̀rọ̀ sí àti gbọ́ àmọ́ ó ku ẹ̀rí tẹ́ máa fi gbá ní àwọn ẹ̀ṣẹ̀ wá bìlì evidence ni pé torí àti ìrí ẹ̀rí because gbogbo ọ̀rọ̀ tá máa ń sọ pẹ̀lú ẹ̀rí ni come with your ẹ̀rí that is our national anthem here so ẹ̀ kan lè sọ. evidence tá à ń béèrè lọ́wọ́ yìí ni pé Adam àti Awau sáláwọ̀ dúdú ni wọ́n ẹ̀dẹ̀ ní bẹ́ẹ̀ ni so ẹ fún wa lẹ́rìí àròjọ mùsùlùmí. ẹ má jí fún yín ó kú o. ẹ̀yin gbogbo ilé tẹ̀ ń gbọ́ wa wọ́n ní Adam àtàwáwù wọ́n ní aláwọ̀ dúdú ni bíi kóró sí. so ìdí tàdé fi ń béèrè afẹ́ rókòdodo ọ̀rọ̀ torí látijọ́ tèmi ti rìn ìlú òyìnbó ni mo wà báyà ti bíi 12 years báyìí mi ò tí ì ròyìnbó kan tó bímọ tọmọ yẹn wá jẹ́ dúdú. so bẹ́ẹ̀ ni àwa dúdú tẹ̀ tún lágbára débi pé a tún lè bí afcas a lè bí àfin lọ́mọ. ok nígbà tí ẹ sọ̀rọ̀ pé ṣe báwọn méjì tí wọ́n create tí wọ́n bímọ léra wọn ní orí nìyẹn tó fi dín pé wọ́n ń fẹ́ ra wọn tí wọ́n fi ń bí tí wọ́n ṣe ń bí. èmi ò mọ̀ sẹ́ nǹkan tí ìwé tí yín sọ ìgbàgbọ́ tí yín lẹ sọ èmi ò gbàgbọ́ lórí ìgbàgbọ́ tí yín èmi wá ń béèrè lórí ìgbàgbọ́ tí tọ̀dọ̀ tí yín báyìí pé Ádámù àtàwáwù tẹ́ ń sọ yẹn sáláwọ̀ dúdú ni wọ́n ẹni bẹ́ẹ̀ ni ẹ fún wa lẹ́rìí pé ọmọ Ṣakí ni wọ́n. ọmọ Fúlàní Ìlọrin ni àwọn Nana Awau àti Ádámù so wọ́n ní fọ́tò wọn ní Ìlọrin so fọ́tò wọn yẹn ló yẹ kán gbé bọ́ síta fún wa ká lè rí bọ́ ṣe dúdú bí kóró ṣe. kí ló ń ṣẹlẹ̀ àfáàkéwu tẹ́ ẹ̀ bá ti ní fọ́tò wọn ẹ máa ní pé kí gbogbo lè má bínú pé ẹ sọ nǹkan tí ò lẹ́rìí nínú ó tán kàdé move on ká bọ́ sí ìpele kejì. kéwu ló yẹ ká máa ké òun ni wọn dáàbò sí onílé wọ àbòsí wọwé ààyè dojúrú àfa ìbéèrè àfa àti jápa lágbára o. àfa àti jápa ẹ̀yin ọmọ ẹ̀dá àfa ó ti jápa ẹ̀sìn Islam irọ́ lásán ni. so ìdí tó mo fi béèrè yẹn ni pé èmi nígbàgbọ́ kan òyìnbó lè ever be black so lẹ́wọ́dẹ̀ wo abrahamic religion mo like láti sọ òyìnbó ǹdẹ̀gbọ́ òyìnbó ọlọ́run mú àkànbí ọlọ́ba abrahamic religion àwọn tó ń gì mí ní o so ìwé méjèèjì tó gbé wá fún wa yìí ìlú tó ti gbé wá ìlú aláwọ̀ funfun ni ọ̀nsáláwọ̀ dúdú so àwọn tó wọ́n dẹ̀ bọ̀lọ̀ dá sínú ìwé yẹn tó ní wọ́n kọ́kọ́ dá aláàbí ayáwé dá àwọn méjì yẹn funfun náà máa jẹ́ wọn ò ní dá dúdú so báwo ni funfun sì fẹ́ bí dúdú so káwọn èèyàn kàn lè lo ọpọlọ láti ronú nílẹ̀ Yorùbá according to Yorùbá story ó láwọn tí wọ́n sọ pé wọ́n tẹ̀lẹ̀ ó ní mọ́ ṣe tó fi rí bó ṣe yẹ kó rí ó ní tẹ̀tọ́rọ̀ mọ́tàn tiwa náà tẹ́gbẹ́ táwa bá ń ka ìtàn yẹn fún wọn wọ́n á ní Yorùbá level now Ádámọ̀ tó ẹ lọ pé òun ni Allah fọwọ́ mọ́
ọmọ àlá pẹ̀lú ọwọ́ méjì ọmọ ádámù àtàwáwù pẹ̀lú ọwọ́ méjì òun náà ló kó wọn sínú ọgbà bí kò wọ́n jẹ dàbínú wọn jẹ wọn di wàhálà wà gan o so ìyẹn ń ṣe Arab level àbí Israel level ẹ sáà jí ká mọ ohun tá à ń ṣe ẹ̀sìn tá à ń sọ ń pa yìí kò ní ìtumọ̀ nílé ayé wọ́n kàn fẹ́ fi kó wa lẹ́rú ni wọ́n fẹ́ fi gbalẹ̀ lọ́wọ́ wa so ẹ̀yin lọ́ba wa ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin lóyè ẹ̀yin ọlọ́lá nílẹ̀ Yorùbá lẹ́jọ́ ọmọ Yorùbá gidi ilẹ̀ Yorùbá dọwọ́ gbogbo wa tídi bá bàjẹ́ tó dídì ló máa dá o àwọn Fúlàní tẹ́ ń wò yìí wọ́n ti gbàlú mọ́ wa lọ́wọ́ o wọ́n ti gbalẹ̀ Yorùbá gan so the only thing tá lè ṣe ni pé gbogbo local government wa state wa ẹ jí ká fi lẹ́tà báyé àwọn gómìnà wa jẹ́ ẹ jí ká kọ lẹ́tà I need the security bọ̀lọ̀ tight àwọn àmọ̀tẹ́kùn ni fìgìláńtẹ́ ni àgbẹ̀kọ̀yà ni OPC ni gbogbo àwọn security local security wa wọ́n bọ̀lọ̀ wa empower strong kọ́ ní mọ́tò gidi lọ́wọ́ kọ́ ní irinṣẹ́ gidi lọ́wọ́ èyí à ń kówó wa lọ sí àjì kówó wa lọ sí múra táwọn mi ò pé kí individual tó bá ṣe wàhálà tó rówó ẹ̀ ọba lọ fowó ẹ̀ ragbó tó bá folówó ló lè fowó ẹ̀ rà bẹ́ẹ̀ owó ìlú mọ̀ ń bọ̀ wá gáàsì gbogbo nǹkan tá a ní tó jẹ́ mineral resources tiwa táwọn ìjọba tún tà tó tún fowó rẹ̀ sponsor yìí lọ Saudi òun làwa ń complain fún àwọn àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bọ́ pópó náà wọ́n ń gbé kiri o ìbọn yìí lẹ́ẹ̀kẹ́ fi míì sí ni o àwọn Fúlàní dẹ̀ ń gbé AK-47 kiri inú gbó so ẹ̀yin brọ́dà wa tẹ kàwé tẹ ti kúrò lóko ẹrú ẹ kọ lẹ́tà sáwọn stéètì wa kọ́ gba lẹ́tà lọ́tún kọ́ gba lẹ́tà lọ́sí bóyá làákàyè àwọn ìjọba wa ní ẹ̀ máa sín àwọn Fúlàní oúnjẹ tá à ń jẹ́lẹ̀ Yorùbá ráìsì ni iṣu ni ata ni tòmátì ni àlùbọ́sà everything sponsored by Fúlàní ẹ lọ sínú ọjà wa ẹ lọ sí gbogbo àwọn abúlé wa ẹ lọ sáwọn city wa they already conquer us ká sanitize wọ́n bàlú wọn jẹ́ wọ́n tún fẹ́ bà ọ̀dọ̀ wa jẹ́ ìlú wọ́n wà dá Afghanistan yóò di Somalia yóò di Pakistan ó yọ ọmọ tó sọkún ọdẹ yẹyẹ tó ń rè dákẹ́ ẹ ṣe. ẹ kú ètò ìsàyẹ kalẹ̀. ẹgbọ́n sókè à ń gbọ́ yín. kẹrí tí wọ́n bá ń sọ wípé ká padà sílé ẹni tó bá yé kó jẹ́ kó yé òun ẹni tí ò bá dẹ̀ fẹ́ yé òun kó dúró kó máa jókòó sí di láìláìlà láàárọ̀ tó jẹ́ pé àwọn Arab ló ní. èmi mo jẹ́ example tí màá testify oore tí Ọlọ́run ọba Elédùmarè tó gba àwọn ara àwọn ancestors ṣe fẹ́mi gẹ́gẹ́ bí èèyàn kan. torí tán bá ń béèrè pé oore wo lògùn ṣe oore wo Ṣàngó ṣe irọ́ náà ń pa kìnnìkan ẹ jẹ́ n fún yín ní nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi. For the past 1 month and 2 weeks níyàwó mi ti wà nínú oyún tá a ti ń gbé káàkiri tó ti yẹ kó deliver. Hospital from here and there là ń gbé káàkiri. Ó dé stage kan wọ́n náà fẹ́ gbé lọ ṣọ́ọ̀ṣì nígbà tó dẹ̀ pé mo ti ní ìgbàgbọ́ nínú ìṣẹ̀ṣe mo yarí mo ní irọ́ wọn lè so cross mọ́mọ́ mi ń dì wọ́n láwọn aláàfáà mo ní irọ́ mo nílé ìṣẹ̀ṣe ní kẹ́ bá ń gbé lọ kí mo fẹ́ fàyọ tá a ṣe ń gbé káàkiri nìyẹn. Ó wá di ẹni tá a ti ń gbé káàkiri o from one hospital to another ó wá di nǹkan bíi 5 days ago tí kí ní ẹ̀tún ṣe kì mọ́lẹ̀ lóru nìyẹn gidigidi mo ṣe pé onífà kan tí mo mọ̀ nìyẹn. Òru yẹn náà ni máa yẹn bọ́ sínú mọ́tò tó jáde tó gba ọ́fíìsì ẹ̀ lọ. Gbogbo tó ṣe ń ṣe everything wọ́n ń pè mí kámẹ́rà wọ́n sáré bọ́ sídìí èṣù bọ́ sídìí ògùn bọ́ sídìí gbogbo ẹ̀ wọ́n ń ṣe gbogbo nǹkan tán lè ṣe wọ́n sáré ṣèyí tán lè ṣe lóru pé kára ti ẹ̀rọ ná mí lè sùn ara rọ̀ torí tán ṣe ń da ifá náà ń ṣe gbogbo ẹ̀ náà ń pe gbogbo ẹ̀ náà fi ń hàn mí gbogbo nǹkan tán ń sọ pátápátá gbogbo ẹ̀ ni mo mọ̀ pé ó ń ṣẹlẹ̀ tí ò sí irọ́ kan kí mo fẹ́ fàyọ nígbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì wọ́n ní a máa rú ẹbọ mo sẹ́ndì owó within 1 hour 2 hours wọ́n ti sáré lọ ra ogun nǹkan tí wọ́n á rà wọ́n ti gbé gbogbo ẹ̀ sílẹ̀ wọ́n ti ń pè wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo. ẹjọ ìṣẹ́jú kan wọ́n ládùúrà rẹ ti gbà kí n forí balẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run àdúrà rẹ ti gbà kí mo fẹ́ fàyọ bàbá
wọ́n parí ẹbọ ní nǹkan bíi 2 o'clock ọ̀sán ẹni tá a ti ń gbé káàkiri láti bí ọ̀sẹ̀ méjì gbà tí ó fi di 7 alẹ́ wọ́n kí mi congratulation ọjọ́ yẹn nìyàwó mi bí ọmọ so ẹni tán bá sọ fún pé ìṣẹ̀ṣe ó real tó bá ń doubt ó dọwọ́ ẹ̀ ẹni tó bá fẹ́ mọ́ darẹ̀ láàmú kiri ayé nídìí ẹ̀sìn àjòjì ó dọwọ́ ẹ̀ àwa yìí náà ti lọ lé kéwrí èmi ni dàda ní tó ń pèrún mọ́ṣáláṣí ṣùgbọ́n asán ni gbogbo ẹ̀ irọ́ ni Ògún tẹ́ ń bú ó ti ṣoore fáwa o ìdí èṣù ni wọ́n ti lọ bu nǹkan sí tára ti tu ìyàwó tèmi láàrin òru ire o.